tètè gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé rẹ̀ nínú ìwé ìròyìn Daily Trust ní kókó àkọ́kọ́ tọwọ́ mi yìí ló ti jáde wá ilé ẹjọ́ ni wọ́n ti dá ẹjọ́ báyìí wípé Goodluck Ebele Jonathan ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni àyè gbà gan lábẹ́ òfin láti díje dupò ààrẹ lọ́dún 2027 ìwé ìròyìn Daily Trust ló ti jáde. wọ́n ní níbi ètò abẹ́lé sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC tó wáyé wọ́n ní Àtíkù ó máa ń jáwé olúborí ó sì jáwé olúborí ní àwọn ìpínlẹ̀ bíi 5 ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ́ ẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch ọ̀hún náà lèmi náà rí ìròyìn ti ọwọ́ mi yìí o. gbogbo eégún tí ó bá padà di ènìyàn ìwọ̀nba ni kó sọ̀rọ̀ mọ́ lábẹ́ aṣọ o. ẹnìkan rèé tó jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí fún ohun àmúṣagbára tí wọ́n pe orúkọ rẹ̀ ní màmá òun ni ilé ẹjọ́ ni wọ́n ti dá ẹjọ́ fún wípé kó lo ọdún 85 nínú ọgbà túnirọ. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà o níbi tí obìnrin àkọ́kọ́ tó ti ń kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kú ọdún lónìí o tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìṣọ̀kan ó ní láti lè fi kẹ́sẹ̀ já lórílẹ̀-èdè wa Nàìjíríà ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn Tribune ní ìròyìn títí ọwọ́ mi yìí ló ti jáde wá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ó bá gbogbo àwọn mùsùlùmí orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó bá wa dáwọ́ ìdùnnú pẹ̀lú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá bó ṣe wọlé dé wẹ́rẹ́ ó ní ẹ gbàdúrà fún ìṣọ̀kan àti ìmúdúró orílẹ̀-èdè yìí ìwé ìròyìn Tribune ló ti jáde. Daily Post náà ló tún post eléyìí níbi tí àjọ FRSC tí wọ́n ti ń ṣe ìkìlọ̀ fún gbogbo awakọ̀ ojú pópó wọn ní ojú ní òpópónà márosẹ̀ ìlú Ìbàdàn sí ìlú Èkó wọ́n ní ẹ wò ó ọ̀nà náà dí gbágbágbágbá ni o wọ́n wá ń rọ gbogbo àwọn ọlọ́kọ̀ wípé ẹ wá ọ̀nà míì tẹ́gbà ibẹ̀ dí báyìí o fún gbogbo ọlọ́kọ̀ ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. ayédèrú àwọn àjọ EFCC kan rèé o tí wọ́n ti taari lọ sí ilé ẹjọ́ wípé ó jẹ́ ayédèrú àti wípé ó ń lọ àwọn ènìyàn ìlú lọ́wọ́ gbà o ni wọ́n bá fi ojú rẹ̀ balẹ̀ ẹjọ́ ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. lórí ètò ìdìbò abẹ́lé tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú ADC Améṣirè ó kọ èsì ìbò ọ̀hún èsì ìbò eléyìí tí wọ́n dì sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ètò ìdìbò abẹ́lé Améṣi ló kọ èsì ìbò náà ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. obìnrin iyọ̀ àwa obìnrin a ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn o bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ fi wá sí àwọn ètò tó ní ṣe pẹ̀lú òṣèlú ìyálọ́jà gbogbogbò fún orílẹ̀-èdè yìí ló béèrè fún wípé kí wọ́n fi ọwọ́ àwọn obìnrin náà síbi ètò òṣèlú ìwé ìròyìn PM ló kọ ìròyìn náà jáde. The Chief of Defence Staff CDS General Olúfẹ́mi Olúyèdè ni wọ́n ní ó ti rán gbogbo àwọn ọmọ ogun síta báyìí wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ìwà ìjínigbé eléyìí tó ń ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ ọ̀hún ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìkọlù èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kòpẹ́kòpẹ́ yìí ẹnìkan tó jẹ́ adarí nínú ẹgbẹ́ òṣèlú SDP ó ṣe àbẹ̀wò sí gómìnà Ṣèyí Mákindé lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire ìwé ìròyìn The Nation ló dì í jáde. ìjọba àpapọ̀ ti buwọ́lu ìdá 50 owó àwọn tí wọ́n bá fẹ́ wọkọ̀ ojú irin wọ́n ní ìjọba àpapọ̀ ti san owó ìdá 50 ń bẹ̀ wípé ìdá 50 péré náà ló kù tẹ́yìn ó máa san o gbogbo èyí tẹ́ bá fẹ́ wọkọ̀ ojú irin wọ́n ní eléyìí náà ni àfi ṣe pọ̀pọ̀ ṣìṣọ́ ọdún léyá eléyìí tó wà níta ìwé ìròyìn Vanguard ló fà á síta. lórí pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún iléyá tó wà lóde yìí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti jẹ́ kó di mímọ̀ wípé ètò ààbò yóò fẹsẹ̀ rinlẹ̀ ní gbogbo ààyè tí wọ́n ó ti kírun ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn Punch náà ní ìròyìn yìí wà olórí pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún iléyá iná sì láwà o ìjọba ìpínlẹ̀ Kano ni wọ́n ní ó fún àwọn tí wọ́n wà lọ́gbà àtúnirọ ní màálùú 15 50 cows wọ́n ní àti àwọn oúnjẹ oríṣiríṣi ló gbé lọ síbẹ̀ pé ẹ̀yin náà
ẹ fi ṣọdún kọ́lọ̀ má jà á ṣe ọ̀yẹ́ ká má ṣọdún lẹ́wọ̀n ẹ̀wò òjọlé o ìwé ìròyìn Punch ló pọ̀ ṣe síta. káwọn náà lè jẹrin ọdún tó Ọlọ́run gbà wá. lórí pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún iléyà yìí náà ni Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn bàbá ti rawọ́ ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni bàbá jẹ́ kí àwọn èèyàn ìlú mọ̀ wípé kí wọ́n wà ní ojú lalákan fi sọ́rí ní gbogbo ibi tí wọ́n bá ti ń kírun o kí wọ́n ó sì gbàdúrà fún àlàáfíà orílẹ̀-èdè yìí ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà níbi tí àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA tí wọ́n ti ka àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó tó ṣeé ṣe o kí omi ṣọṣẹ́ ń bẹ àwọn ìjọba àbílẹ̀ kan bẹ́ẹ̀ wọ́n ka 15 tí wọ́n sì ka 19 ní ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ ẹ̀ síta. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mú wa ṣé ti gbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé à ń kí yín lẹ́ẹ̀kan sí láàárọ̀ yìí wípé báríkàdé sálà àkú ọdún o àkú ọdún iléyá títí ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún mi kò ní jẹ́ àṣemọ fún yín kò ní jẹ́ àṣemọ fún gbogbo ẹ̀yin olùfẹ́ ìkànnì Shape 89.1 FM ọdún tí ń bọ̀ a ó jọ péjú sí ni ọdún yìí yóò yàbò fún wa o aboyún ilé kí wọ́n bìtìbìtìrẹ àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbòsùn gbogbo àwọn tí wọ́n ń wojú Elédùmarè fún ọlẹ̀ inú ọmọ rere kó jẹ́ tìyín o àwọn obìnrin tí wọ́n ń rìn wọ̀kọ̀wọ́kọ̀ káàkiri tí wọ́n ń wá ọkọ kọ́lọ́run Elédùmarè kó fún wọn ní ọkọ o àwọn tí ó sì ti ní ọkọ àwọn já ọkọ gbà wọn ò ní já ọkọ yín gbà o àwọn ọkùnrin tí wọ́n rìn wàyàwáyà káàkiri kọ́lọ́run Elédùmarè kó fún wọn ní aya rere o àwọn tó sì ti ní aya àwọn já aya gbà wọn ò ní já aya yín gbà o àbòyún ilé wọn ò bìtìbìtìrè àwọn ọmọ wa wọn ò ní rẹ̀ dànù èso ni wọ́n jẹ́ nínú ilé bẹ́ẹ̀ ni iṣẹ́ ìṣe òòjọ́ wa kò ní dìṣẹ́ bá a bá ti ń lọ síbi iṣẹ́ wa iṣẹ́ yòówù tá a bá dáwọ́lé a máa rí owó pa níbi iṣẹ́ ọ̀hún o wọn ò sì ní fi iṣẹ́ wa bú wa iṣẹ́ wa ò ní kọjú ìjàdà wá láṣẹ Ìdùmarè ọlá aláhùlá wàlákò hátà ilá bìlá ilẹ̀ azim ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀dẹ̀ yìí ẹ kú ojúmọ́ mọ́ nínú ilé yìí ẹ kú ojúmọ́ ní orílẹ̀-èdè tẹ̀tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀ òun náà lè láǹfààní láti máa gbọ́ ìlú òkè o látàkàn mọ́lẹ̀ sí níjọba ìbílẹ̀ kájọlà láwà tá a ti ń dún sínú afẹ́fẹ́ tá a ti ń kùn gbàngbàngbà tá a ti ń dá kẹ̀kẹ́ lókè lórí ẹ̀rọ agbágbé láti jẹ́ kẹ́ ẹ mọ ọ̀kan ọ̀jọ̀kan àwọn nǹkan tó ń lọ káàkiri ẹsẹ̀ kùkú lọ́nà jíjìn réré àti orílẹ̀-èdè àgbáyé ká má ṣe tẹ̀lẹ́sọ̀ jù bí ò ṣe yẹ lọ abẹ́rẹ́kiri Adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. òdòdó ni wà lọ́wọ́ pamparan. àódìrú àódìgà ò láyé bí. gẹ́gẹ́. ọmọ wọn ni wà lọ́wọ́ yìí o. pamparan. àódìrú àódìgà ò àmì àṣẹ. àṣẹ. òdòdó ni wà lọ́wọ́ yìí. àódìrú àódìgà ò láyé bí. láyé ń bí. ọmọ wọn ni wà lọ́wọ́ yìí. àdìrú àódìgà ò àmì àṣẹ. akíwákú ojúbọ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. àdúpẹ́. ewé ẹ lónìí ẹran méjì wọ́n fún yín ẹgbẹ̀rún ọdún léyà ẹtùgbẹ̀rún ọdún ẹ̀yìn èwe Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ ló ní kí gbogbo ẹ̀ kó bọ́ sí ọjọ́ kan náà ní ọdún yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pa wá mọ́ ta tún wà láyé ta wà láyè ìwòye èṣí látàbí tẹ́tẹ́ pé Ọlọ́run ọba ò bọ́ ọba lè pa wá mọ́ ta tún rí léyà ọdún yìí a dúpẹ́ o àwa náà rèé Ọlọ́run alihamdulilayi kẹsì rọ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o tí o tún pa wá mọ́ bẹ́ẹ̀ sì làwọn èwe náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tí ò jẹ́ kí nǹkan ṣe wá àwọn máa fi àsìkò yìí rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run pé gbogbo àwọn èwe tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé kí Ọlọ́run ọba kí ó tú wọn sílẹ̀ kó wọlá ọdún tí ń lọ lọ́wọ́ lè ní lágbàáyé pé inú kálukú ń dùn ni kó dùn àwọn òbí wọn náà nínú kó ṣe gbogbo àwọn ọmọ náà ní rírí akíwá kú ojúmọ́ nìkan ní sí 89.1 FM lágbára Ọlọ́run gbogbo àwọn òbí ẹ ní fojú sunkún ọmọ o àwọn ọmọ yín ò ní sọnù ẹ̀yin náà ò ní pòórá má ọmọ yín lójú gbogbo ti jẹ tọlọ́run ìtura Olúwa ọmọ Adéníjì ọmọ lèmi náà ṣe ti pé ọmọ Adéníjì ọmọ ni mí o má wàá sọ pé yìí tí ìdàgbà o ọmọ sì lèmi náà gbogbo nǹkan tó bá tọ́ sáwọn ìwé lónìí. ọmọ tí ò rèlé ọkọ lọ́la ọmọ tí ò rèlé ọkọ lọ́la ọmọ ẹni tó ti
èmi gan ọmọ ni mí. ẹni tó ti márì gan ti bẹ́ẹ̀ lé ọkọ. ọmọ ọlọmọ ń jẹ́ o ìbá márì ìbá márì o. gbogbo nǹkan fòsì kọ́ni ìdí sí kàkà àwọn èèyàn gan. gbogbo kọ́ síta. gbogbo. kọ́ jáde ọmọ ọlọmọ ara lé gan. ọmọ ọlọmọ ń jẹ́ o ọmọ ọlọmọ ń jẹ́ o ìbá márì ìbá márì o. ìbá márì o. Igane boy. ìbá máa lọ́kọ. ọmọ ọlọmọ ń jẹ́. Igane boy. ìbá láya ìbá máa láya. ọmọ ọlọmọ ń jẹ́. ọ̀kàrẹ̀ láyé. ọmọ eléyìí kí ló wá ń ṣe tó ti gbalẹ̀ orin lọ kọ́ńtà náà ti máa yọ ọmọ pé ó pọ̀ lẹ́bi ìyẹ̀pẹ̀. kò sí ọ̀nà ká wọnú ìròyìn ọ̀hún nítorí àkókò wa torí pé àkókò ọ̀hún ń sáré tètè o nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn eléyìí ló ti jáde wá tó ń ṣàlàyé báyìí wípé ilé ẹjọ́ wọ́n ti fi ọwọ́ sí kí Goodluck Ebele Jonathan kó díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé kò lẹ́bọ lẹ́rù àti wípé ó wẹ̀ ó yán kànkàn ó perégedé ó fi gbọ̀rọ̀ jẹ́ka mùsèmùsè rẹ̀ dá múṣemúṣe gan pẹ̀lú kódà gan ó tó gbangba sùn lọ́gìnìtì gẹ́gẹ́ bí ilé ẹjọ́ bí wọ́n ṣe fi léde ilé ẹjọ́ tó fi ìdí kalẹ̀ sí ìlú Àbújá lánàá òde yìí ni wọ́n ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ lórí fàákàjà kan èyí tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú PDP wípé ààrẹ nígbà kan àná rí Goodluck Ebele Jonathan wípé kò ní lè díje dupò ààrẹ lọ́dún 2027 níbi ètò ìdìbò gbogbo tí yóò wáyé tẹ́ ẹ bá gbàgbé àwọn igun kan èyí tí Kabiru Taminu Turaki tó ń darí rẹ̀ òun ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò ní ṣe àyẹ̀wò kankan fún Goodluck Ebele Jonathan nítorí wípé ó tó gbangba sùn lọ́yẹ́ àti wípé mùṣemúṣe rẹ̀ dá múṣemúṣe ṣùgbọ́n ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní John Mary Jídé Òbí òun ni ó gbé Goodluck Ebele Jonathan lọ sí ilé ẹjọ́ tó sì sọ wípé kí ilé ẹjọ́ kí wọ́n ó dá Jonathan lọ́wọ́ kọ́ wípé kò ní lè ṣe bẹ́ẹ̀ àti wípé o kí àwọn àjọ INEC àwọn àjọ tó ń rí sí ètò ìdìbò ní orílẹ̀-èdè yìí kí wọ́n ó má fi orúkọ Jonathan síbi orúkọ àwọn ààrẹ tí yóò díje ṣùgbọ́n nígbà tí adájọ́ tó ń gbọ́ ìgbẹ́jọ́ yìí ìyẹn adájọ́ Peter Leaf òun ni ó dájọ́ lánàá òde yìí tó sì ṣàlàyé wípé Goodluck Ebele Jonathan àwọn ti yẹ̀ wò àwọn yẹ gbogbo àwọn ìwé tó ní ṣe pẹ̀lú orúkọ rẹ̀ wò àwọn gbọ́n wò yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n rí wípé kò lẹ́bọ lẹ́rù àti wípé lábẹ́ òfin gan pẹ̀lú ó lẹ́tọ̀ọ́ àti àǹfààní láti díje dupò ààrẹ fún ìdí èyí kó máa nìṣó kò sí ewu lóko àfi gìrì àparò nínú ìdájọ́ ọ̀hún ni adájọ́ Peter ó tún ta ẹni tó gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ ó ta lójì okòó mílíọ̀nù náírà wípé kó san fún Goodluck Ebele Jonathan nítorí wípé ó ti taṣe àgẹ̀rẹ̀ sí àwọn òfin kan fún ìdí èyí Jonathan ó lè díje o ìwé ìròyìn Daily Trust ni ó ti jáde ẹ lọ mú kẹyẹ ò níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn eléyìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti ń jẹ́ di mímọ̀ wípé Àtíkù ló máa ń léwájú láwọn ìpínlẹ̀ bíi márùn kan nínú ètò ìdìbò sípò ààrẹ ètò ìdìbò abẹ́lé tinú ẹgbẹ́ òṣèlú ADC tí ó wáyé ẹni tó ti gbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar ni wọ́n ní ó léwájú o nínú àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC níbi ìbò abẹ́lé léyìí tí wọ́n ti ó wáyé ní gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Àtíkù ló ń léwájú nínú àwọn ìpínlẹ̀ bíi márùn-ún wọ́n ní tí eléyìí sì ń sọ wípé ta ni ó jáde dupò nínú ẹgbẹ́ wọn fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ètò ìdìbò ọ̀hún tó wáyé níbẹ̀ ni wọ́n ní àwọn tí wọ́n jọ fi igagbágba òun náà ni Àtíkù àti ẹni tó ti gbà kó jẹ́ mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ yìí Rotimi Amechi wọ́n ní àti ẹnìkan o tí wọ́n ní òun jẹ́ olùmọ̀ nípa ètò ọrọ̀ ajé Muhammed Ayatudeen gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ohun ọ̀hún léde wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti fohùn ẹ̀ léde tán pátápátá ní gbogbo àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tá a ní o àti olúùlú lẹ́wọ̀ Àbújá wọ́n ní ṣùgbọ́n láwọn eléyìí tó ti fẹjú yìí Àtíkù ló ń gbégbá rókè o àwọn ìpínlẹ̀ márùn-ún yìí ni wọ́n ti fèsì wọn léde ìpínlẹ̀ Gombe Abia Ebonyi Sokoto àti ìpínlẹ̀ Zamfara wọ́n ní àwọn ìpínlẹ̀ márààrún yìí òun ni wọ́n mà ti kéde ìsìnbọn wọn láti ọwọ́ ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n David
Abdul gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní Àtíkù ló ní 139,334 votes wọ́n ní Amaechi náà ló tún tẹ̀lé o tóun ní ìbò 1,150 gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní Hayatu ní 464 votes gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ìpínlẹ̀ Abia ìbò tí Àtíkù ní 25,153 votes wọ́n ní òun ló léwájú Amaechi wọ́n ní Amaechi sì ń bọ̀ lẹ́yìn rẹ̀ tí Amaechi ní 18,339 votes Hayatu dín ní 3,264 votes wọ́n ní ìpínlẹ̀ Ebonyi wọ́n ní ẹni tó ti gbà kọjá igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí Àtíkù Abubakar òun ní 15,300 Amaechi ní 2,200 bẹ́ẹ̀ ni Hayatu dín ní 200 péré gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ohun ọ̀hún léde wọ́n ní ìpínlẹ̀ Sokoto ẹ wò ó wọ́n ní igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí òun ló ní 68,823 votes wọ́n ní Amaechi ní 292 votes tí Hayatu dín ní 319 votes gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àpapọ̀ ẹ̀ tí wọ́n wò ó Àtíkù ló sì ń léwájú báyìí o pẹ̀lú àwọn ọ̀rọ̀ eléyìí tí àwọn èsì tí wọ́n ti fi léde níwọ̀nba wọ́n ní Àtíkù ló ń léwájú báyìí nínú àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC nínú ìbò eléyìí tó wáyé ètò ìdìbò sípò abẹ́lé wọ́n ní eléyìí tí wọ́n ṣe lọ Àtíkù ló ń léwájú tí ẹni tí ṣe Amaechi tó sì tẹ̀lé wọ́n ní tí ó sì jẹ́ pé Hayatu dín òun ni ó tẹ̀lé Amaechi o wọ́n ní ó ṣeéṣe ó jẹ́ pé Àtíkù ni ó mọ̀ jáwé olúborí nínú ẹgbẹ́ òṣèlú ADC torí wípé àwọn èsìbò ní ibi 5 tó ti fi léde yìí ó fi hàn wípé Àtíkù òun ló ń léwájú jùlọ nínú àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC ẹ̀yin bẹ́ẹ̀ ṣe lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. tó gbogbo eégún tí ó bá di ènìyàn padà ìwọ̀nba ni kó sọ̀rọ̀ mọ́ lábẹ́ aṣọ o àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n ti taari mínísítà tẹ́lẹ̀ rí fún ohun àmúṣagbára ní orílẹ̀-èdè yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní màmá ṣùgbọ́n o wọ́n ti dájọ́ báyìí o wípé odidi ọdún 75 75 years ni ó fi wà nínú ọgbà túnirọ pẹ̀lú iṣẹ́ àṣekára gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde ìwé ìròyìn Punch ó jábọ̀ wípé àwọn àjọ amúnimádà EFCC ni wọ́n ti taari màmá lọ sí inú ọgbà túnirọ yìí tó wà ní Kùjé ní ìlú Àbújá wípé níbẹ̀ ni yóò sì ti bẹ̀rẹ̀ ṣíṣin lílo ọdún 75 nínú ọgbà túnirọ pẹ̀lú iṣẹ́ àṣekára oríṣiríṣi ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìpàṣípàyọ owó àti lílu ìlú ní jìbìtì gbígbé owó ìlú gba ibòmíì lọ lílo nǹkan tó ní ṣe pẹ̀lú gbogbo ọmọ orílẹ̀-èdè yìí fún àpò ara rẹ̀ àti àwọn oríṣiríṣi ẹ̀sùn míì ni wọ́n fi kàn án o adájọ́ tó dá ẹjọ́ yìí òun ni adájọ́ James Ọmọ́tọ́sọ́ ní ilé ẹjọ́ gíga èyí tó fìdí kalẹ̀ sí Maitama ní ìlú Àbújá gẹ́gẹ́ bí adájọ́ náà bó ṣe gbé ìgbẹ́jọ́ kalẹ̀ adájọ́ ó pa á láṣẹ lánàá òde yìí wípé kí àwọn àjọ amúnimádà àti àwọn àjọ míì tó ní ṣe pẹ̀lú ìpàṣípàyọ owó ní orílẹ̀-èdè yìí kí wọ́n taari arákùnrin náà kí wọ́n fi ọwọ́ tì í ní ìpàkọ́ lọ sínú ọgbà túnirọ àwọn àjọ amúnimádà ni wọ́n sì kọ àtẹ̀jáde náà gàdàgbà sójú òpó ayélujára X wọn láti jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n mọ̀ nípa rẹ̀ àtẹ̀jáde náà ó tẹ̀síwájú wípé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú dúkìá olówó iyebíye 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lọ́ọ̀dì rẹ̀ papọ̀ mọ́ mínísítà tẹ́lẹ̀ rí òun ni ìjọba gbẹ́sẹ̀ lé báyìí o tẹ́ bá sì gbàgbé kí n rán yín létí oríṣiríṣi àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú lílu ìlú ní jìbìtì àti kíkó owó ìlú mi bíi kàlòkàlò gbígbé owó ìlú gba ibòmíràn lọ pàápàá jùlọ owó tó yẹ kí wọ́n fi ṣe àmúrò àti ìkúnlọ́wọ́ pẹ̀lú kí iná ọba ní orílẹ̀-èdè yìí kó lè fẹsẹ̀ rinlẹ̀ òun ni mínísítà fún ohun àmúṣagbára tẹ́lẹ̀ rí òun ni ó gbégbá ibòmíì lọ ṣùgbọ́n òkété bórù mọ́ ọ lọ́wọ́ ajẹrẹ ìwà ìbàjẹ́ náà ó sì mọ́ ọ lórí bẹ́ẹ̀ ni àkàrà rẹ̀ tú epo ni àwọn àjọ amúnimádà ni wọ́n fi páńpẹ́ ọba mọ́ nígbà tí ó ń gbé ìgbẹ́jọ́ yìí kalẹ̀ ó ṣàlàyé wípé ní wàrà ń ṣèṣà ni kí wọ́n taari rẹ̀ lọ sí ọgbà túnirọ tó wà ní Kùjé yóò sì lo odidi ọdún 75
75 years ni yóò fi wà nínú ọgbà tónirọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí nígbàtí adájọ́ ń dájọ́ lọ ní arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Samsudeen Mohammed òun ni ó ní òun jẹ́ ìbátan mínísítà náà wípé ara rẹ̀ ò yá àti wípé ní ìlú Kaduna ni ó ti ń gba egbòogi èyí tí wọ́n fi ń tọ́jú rẹ̀ ṣùgbọ́n adájọ́ kò gbọ́ nǹkan kan tó ju wípé odidi ọdún 75 ni yóò fi wà nínú ọgbà tónirọ ní Kùjé. Ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn yìí wà o níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ìjọba àpapọ̀ ni wọ́n ti buwọ́lu ìdá 50% ẹ̀dínwó owó ọkọ̀ ojú irin fún gbogbo àwọn arìnrìn-àjò wọ́n ní bẹ̀rẹ̀ láti àná ọjọ́ ìṣẹ́gun títí di ọjọ́ kìíní oṣù kẹfà fún pọ̀pọ̀ ṣìṣọ́dún iléyá eléyìí tó wà níta. Ìjọba àpapọ̀ ni wọ́n ti buwọ́lu ìdá 50% ẹ̀dínwó owó ọkọ̀ ojú irin fún gbogbo àwọn ènìyàn eléyìí tí wọ́n máa rìn fún ọdún iléyá o ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀rọ̀ náà ló di mímọ̀ nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ sórí sí lílọ bíbọ̀ ọkọ̀ yìí Federal Ministry of Transportation tí wọ́n fi léde ní àná ọjọ́ ìṣẹ́gun látọwọ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ náà onímọ̀ ẹ̀rọ Fúnṣọ́ Adébíyì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún wọ́n ní ẹ̀dínwó lórí owó ọkọ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ láti àná ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún tí a wà yìí wọ́n ní tí ó sì fìdí múlẹ̀ títí di ọjọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026. Iléeṣẹ́ ọ̀hún ni wọ́n ṣàlàyé wípé àwọn tí ó máa gun ọkọ̀ ojú irin wọ́n ní káàkiri o gbogbo orílẹ̀-èdè wa yìí ni wọ́n ní ẹ wò ó wọ́n ti bá yín san ìdá 50% nínú owó yín fún pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún iléyá yìí eléyìí tí wọ́n fi léde wọ́n wá ní ṣùgbọ́n o gbogbo àwọn tí wọ́n ti gba tíkẹ́ẹ̀tì nígbà tí ó wà ní owó ti tẹ́lẹ̀ wọ́n ní gbogbo yín ẹ lè fi ìdá 50% tí wọ́n ti san wọ́n ní gbogbo yín náà lẹ́jẹ̀ àǹfààní rẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ti gbà á kó tó di pé wọ́n fohùn léde wọ́n ní ẹ lè lọ fi tíkẹ́ẹ̀tì yín ọ̀hún kẹ́ lọ fi tún ọkọ̀ gùn wípé ìgbà báyìí lẹ gbà á ẹ sì fi tíkẹ́ẹ̀tì hàn wọ́n ní ẹ̀yin náà lè lò ẹ lè tún lò kó tó di ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n fi léde. Iléeṣẹ́ ọ̀hún ni wọ́n ní àlàkalẹ̀ àti ètò gbogbo tí wọ́n ti ṣe fún àwọn ọkọ̀ ojú irin yìí ló ṣe wà bẹ́ẹ̀ o. Iléeṣẹ́ eléyìí tó rí sí lílọ bíbọ̀ ọkọ̀ wọn ni wọ́n wá fi ọ̀rọ̀ ọ̀hún léde tí wọ́n sì ń kí gbogbo àwọn ènìyàn wípé a kú ọdún wa yìí o. Wọ́n ní lásìkò ọdún yìí wọ́n ń rọ gbogbo àwọn èrò tí wọ́n máa gun ọkọ̀ ojú irin wípé ẹ jẹ́ wà láfíà kí ọdún yìí kó lè lọ ní ìrọwọ́rọsẹ̀ tí wọ́n sì ń kí gbogbo mùsùlùmí òtítọ́ àti òdodo wípé a kú ọdún báríkádè sálà a kú ọdún o. Wọ́n ní ìjọba ni wọ́n rí wípé gbogbo akitiyan wọn ni láti mú àdínkù bá ẹrù owó eléyìí tó wà lórí gbogbo àwọn tí ó rìnrìn àjò fún ọdún yìí wípé kí gbogbo wa lè ṣọdún ayọ̀ òun ló mú ìjọba o tí wọ́n fi pínyàmọ́ wípé ẹ̀dínwó 50% ni ó ti wà lórí gbogbo àwọn tí wọ́n bá máa gun reluwé káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà báyìí. Wọ́n ní eléyìí náà ló wáyé fún pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún iléyá àti wípé kí gbogbo àwọn tó jẹ́ pé owó ọkọ̀ nìṣòro wọ́n ní kí owó ọ̀hún kó ba lè dínkù. Ìjọba àpapọ̀ ni wọ́n ti sọ wípé àwọn ti buwọ́lu ìdá 50% ẹ̀dínwó owó ọkọ̀ lórí gbogbo àwọn tí ó máa wọ ọkọ̀ ojú irin káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà fún pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún yìí. Ó ti bẹ̀rẹ̀ láti àná ọjọ́ ìṣẹ́gun yóò sì tẹnubodò títí di ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tí a wà yìí. Ẹ̀yin fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Ó jáde ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí nígbà tá a bá padà dé a máa tẹ̀síwájú ẹ má yí kúrò lọ́dọ̀ wa o ẹ kó kalẹ̀. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti fi tó gbogbo ènìyàn ìlú Òkè-Ò àti agbègbè rẹ̀ létí wípé káà Àlàbí káà Àbídẹ́kun káà Àkànó káà Ọ̀làwùmí àti káà Gbangbáyé tí wọ́n jẹ́ ìdílé tó ń jẹ oyè baálẹ̀ ìṣẹ́mi Òkè-Ò ní ìlú Òkè-Ò ni wọ́n ṣàlàyé báyìí wípé àlàáfíà ni àwọn fẹ́ o àti wípé àwọn ò fẹ́ dúkùú tàbí gbódòǹró sọ fàákàjà kankan
wípé àwọn ò fẹ́ wàhálà, wípé ẹni tí wọ́n fi jẹ oyè ìṣẹ́mi òkèò, ìyẹn oyè baálẹ̀ ìṣẹ́mi òkèò ní ìlú òkèò, kì í ṣe ọmọ oyè tí àwọn fi ọwọ́ sí. Ẹni náà kò sì gbọ́dọ̀ wọ káà márààrún wọ̀nyí, ìyẹn káà àlàbí, káà àbídẹ́kun, káà àkànó, káà ọ̀làwùmí àti káà gbàǹgbáyé. Wọ́n ní kó fi ọwọ́ di ilé bàbá rẹ̀ mú. Wọ́n ń lo àsìkò yìí láti kí gbogbo àwọn baálẹ̀ àti àwọn ìjòyè ìlú òkèò kú oríire ọdún iléyá títí ọdún yìí. Wọ́n ní ọdún ilé yìí kò ní jẹ́ àṣemọ́ o. Wọ́n kí alága ọmọ ìlú òkèò. Àwọn olùkéde lábẹ́ alága ọmọ ilé Làṣìṣì Ìṣọ̀lá àti akọ̀wé ọmọ ilé Jeremiah Ọ̀jẹ́nìkẹ́, àwọn ni wọ́n ń kéde. ẹ kú ọdún iléyá o. asalaamualeykum warahmatulahi ta'ala wa barakatu walimumini walimuminatu ilé aṣojú ẹ̀mí alihamdulilayi rọbìlì alamin. Professor Adéolú Àkàndé kẹ̀kẹ́ òtún ló ń kí wa kú ọdún léyà. ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé ló ní onílù kan kì í fẹ́ kó tú ká má ṣe sọ kànú nínú ohun gbogbo. ànábì wa Ibrahim kò sọ kànú nínú gbogbo àdéhùn tó bólúwa ṣe. Allah sì yà á lẹ́nu pẹ̀lú àgbò pípa dípò ọmọ rẹ̀. ká fi àsìkò yìí gbàdúrà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀yọ́ náà senatorial district wa. ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé ní ká ṣe ọdún iléyá pẹ̀lú ìrẹ̀lẹ̀. ọ̀bẹ ò ní ṣẹlẹ̀ fún gbogbo ẹni tí ń pẹran o. Professor Adéolú Àkàndé kẹ̀kẹ́ òtún lónìí. gbogbo bíi tí ẹ bá ṣe olùwádé síbẹ̀ ní ìlọ́wọ́ yìí ó ti bẹ̀rẹ̀ àbámọ́ ìjẹ́síká ju ìlọ́ra yé. Professor Adéolú Àkàndé kẹ̀kẹ́ òtún lónìí. àkú ọdún iléyá ẹ̀mí ó sọ pé o. àmì náà yálà. èyí ni iṣẹ́ ìkíni kan ọdún pàtàkì láti ọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń rí sí ìbáṣepọ̀ láàrin àwọn ọmọ ìjọ kátólíìkì àti àwọn ẹlẹ́sìn mìíràn lábẹ́ ìdarí Most Reverend Emmanuel Adébádéjọ tí wọ́n jẹ́ bíṣọ̀bù Catholic ẹkùn Ọ̀yọ́, tí wọ́n fi tayọ̀tayọ̀ tìfẹ́tìfẹ́ kí gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin kú ọdún iléyá. wọ́n kí wa pé a kú ọdún a kú ìyèdún àti pé ọ̀pọ̀ rẹ̀ la ó ṣe lókè èpè amínà. bẹ́ẹ̀ ni wọ́n bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Allah tó tún mú ojú wa rí ọdún yìí lábẹ́ gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́tùn lọ́sì. ó sì gbà á ládùúrà pé Ọlọ́run Allah yóò tẹ́wọ́ gba gbogbo ẹ̀bẹ̀ àdúrà àti gbogbo ẹ̀dùn ọkàn wa. bákan náà ni wọ́n rọ̀ wá pé kí a lo àkókò ọdún yìí fún ìfaraẹnijìn, ìfẹ́, ìṣọ̀kan àti inú kan láàrin ara wa láláì fi ti ẹlẹ́sìn ìjẹsìn tàbí ẹlẹ́yàmẹ̀yà ṣe. kí a bá lè dúró nínú ìṣọ̀kan gẹ́gẹ́ bí àwọn èèyàn tó ń sin Ọlọ́run kan ṣoṣo. wọn ò ṣàìgbà aládùúrà pé ìfẹ́ òtítọ́, ìṣọ̀kan, ìforíjì àti àjọṣepọ̀ tó gún mọ́rán tó wà láàrin wa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí kò ní ṣákì. a ó sì máa tẹ̀síwájú nínú ìfẹ́ ìṣètọ̀ fún ara wa. ìkíni yìí wá látọ̀dọ̀ Most Reverend Emmanuel Adébádéjọ tí wọ́n jẹ́ bíṣọ̀pù Kátólíìkì ẹkùn Ọ̀yọ́ àti Reverend Father Joseph Ògúndípẹ̀ tí wọ́n jẹ́ olùdarí ìgbìmọ̀ tó ń rí sọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin àwọn ọmọ ìjọ Kátólíìkì àti àwọn ẹlẹ́sìn mìíràn. Barika de Salah. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. ilé ìtura Okeo City International Hotel and Suites Okeo wọ́n fi àsìkò yìí pè gbogbo ènìyàn síbi àríyá ọdún eléyìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní iléyá fun night and award night, eléyìí tí yóò máa wáyé ní ọjọ́ iléyá gangan bẹ̀rẹ̀ láti aago 5 ìrọ̀lẹ́. Genius Taoreed Akanni Ọláìtàn akọ́mọlédè wa ni yóò máa ṣeré ọdún fún wa. bákan náà Sakire Pilo oná wà níbẹ̀ tó bá ti wá di on the 31st of May 2026 ní ọjọ́ Sunday. òun náà ni water splash ló máa wáyé bẹ̀rẹ̀ láti aago 7 àṣálẹ́. 1,000 naira lówó wọlé, 5,000 naira fún VIP, 25,000 naira fún table for 5. ètò ààbò wà ní sẹpẹ́. a ó máa retí yín o fún fàájì ọdún ayọ̀ láṣẹ o. iléyá bá dèrò ọdún dé. ẹ̀yin ènìyàn mi ní ìpínlẹ̀ Ọ̀yọ́, salamu alaikum warahmatulahi wabarakatu. èmi olóyè Adégbóyèga Taofik Adégòkè FCA ààrẹ ẹgbẹ́ ọmọ balógun ti gbogbo ilẹ̀ Ìbàdàn ní tilẹ̀ toko ló ń kí yín pé ẹ kú ọdún iléyá o. mo kí gbogbo àwọn ìmáàmù àti àfáà wa jákòjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ kú ọdún tiléyá tó bá wa láyé àti àlàáfíà. ọdún ayabo fún gbogbo wa o. and mo tún fẹ́ lo àsìkò yìí ẹ̀yin èèyàn wa tí ẹ ti gbà káàdì ìdìbò yín tó lásìkò ìbò la wà yìí o, láti lè yan ìjọba tó wù wá tó máa tún ìlú ṣe.
ṣe ẹ lọ gba káàdì yín ní ilé àwùjọ INEC tó wà ní ìjọba ìbílẹ̀ yín. ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ti ṣípò padà láti àdúgbò kan sí àdúgbò bòmíràn ẹ ní ààyè àti àǹfààní láti lọ gba káàdì míì tí ẹ lè lò ní àdúgbò ibi tẹ́ ẹ ti kó lọ. àjọ elétò ìdìbò ní ìjọba ìbílẹ̀ yín tẹ́ bá ti débẹ̀ wọ́n á bá yín ṣe. ààyè lè ló lè fún wa ní àǹfààní láti yan ìjọba tí a fẹ́ ájú wa ṣe o. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni olóyè adégbóyèga tàfík adégòkè barikade sálà máa sálà. ẹ bá mi yàn bó ànábì sálà lálùwà sálà. ẹ káàbọ̀ padà láti ojú ọjà. ìròyìn wa ó ń sún sápá àwájú bá a ṣe kọ́ láwọn ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde ní orílẹ̀-èdè yìí. nínú ìwé ìròyìn Tribune ní ìròyìn eléyìí ló ti jáde wá. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni ó ti dáwọ́ ìdùnnú pẹ̀lú gbogbo àwọn mùsùlùmí ayé pàápàá jùlọ àwọn mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni gómìnà rọ gbogbo àwọn ènìyàn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wípé ẹ gbàdúrà fún orílẹ̀-èdè yìí fún ìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ́sì wà ní ojúlalá kan fi sọ́rí. ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni ó ti kí gbogbo àwọn mùsùlùmí kú oríire wípé Ọlọ́run ọba Allah ó tún kà wọ́n yẹ mọ́ àlàyé ọkàn tí yóò wà láàyè di àsìkò yìí láti ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyà tọdún 2026. nínú àtẹ̀jáde náà ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ń ṣe ní àdúrà yìí pé ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ̀ wípé o kí a fọwọ́ wẹwọ́ bẹ́ẹ̀ ni kí ẹni tó rí jẹ kó bùn ẹni tí ò rí jẹ. nínú àtẹ̀jáde ọ̀hún tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àti olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ìròyìn dókítà Sulaiman Ọlánrewájú òun ni ó fi àtẹ̀jáde náà léde tó sì ṣe àpèjúwe ọdún iléyà gẹ́gẹ́ bí ọdún kan pàtàkì fún gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí èyí tó jẹ́ wípé oríṣiríṣi àkànṣe àdúrà òun ni wọ́n máa ń rawọ́ rasẹ̀ sí Ọlọ́run ọba Allah èyí tó sì jẹ́ wípé wọ́n máa ń fi ìfẹ́ hàn sí gbogbo àwọn ènìyàn tó wà ní àyíká wọn. nínú ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé ó ké sí gbogbo àwọn mùsùlùmí ọ̀hún wípé ẹ tún tẹ pẹlẹ mọ́ àdúrà o lásìkò tá a wà yìí nítorí wípé ohun tó dára ó ń fẹ́ àdúrà o èyí tó kù díẹ̀ káàtó ó tún ń fẹ́ àdúrà tí ẹ bá gbàgbé. gómìnà ó rán gbogbo àwọn ènìyàn ìlú létí wípé kí wọn ó tẹ pẹlẹ mọ́ àdúrà ní àsìkò yìí o nítorí ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire èyí tí wọ́n ti fi jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí wọn gbé wọnú igbó lọ èyí tí wọ́n àṣìtì mọ ibi tí wọ́n wà dé àsìkò yìí. fún ìdí èyí gómìnà rawọ́ ẹ̀bẹ̀ wípé ẹ gbàdúrà fún ìtúsílẹ̀ àwọn ọmọdé wọ̀nyí àti àwọn olùkọ́ wọn kí ìfọ̀kànbalẹ̀ kó lè wà láàrin ìlú. bẹ́ẹ̀ ni gómìnà tún ké sí wọn wípé bẹ́ẹ̀ bá ti ń gbàdúrà ẹ máa ṣọ́ra ẹ máa wọ̀ tún ẹ máa wò sí kẹ́sì wà ní ojúlalá kan fi sọ́rí kí ohun gbogbo kó lè rí bó sì yẹ kó rí. ìwé ìròyìn Tribune ló ti jáde ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. gómìnà ìpínlẹ̀ Kánò ni wọ́n mà fún àwọn tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n ní màálùú 15 àti àwọn nǹkan oúnjẹ fún gbogbo àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ ọ̀hún káàkiri láti ṣàjọyọ̀ ọdún iléyá eléyìí tó wà níta yìí. wọ́n ní ìfífúnni ọ̀hún ló wáyé látọwọ́ chairperson of Kano State Community. wọ́n ní fọ́ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú fífojú àánú wo ni ìyún ajíyá àsúmì nánádì bẹ̀mẹ̀jì ní àná ọjọ́ ìṣẹ́gun Tuesday. wọ́n ní àwọn nǹkan oúnjẹ eléyìí tí wọ́n fún wọn náà ní 15 cows ìyún màálùú 15 àti àpò rẹsì eléyìí tí ṣe 50 kg rice tó tó 115 bag of rice. wọ́n ní 40 jerrycans of 25 kg vegetable ẹ̀yìn òróró eléyìí ìdè òróró tí tó tó 40. bẹ́ẹ̀ sì ni wọ́n ní àwọn ẹran nǹkan tí wọ́n lè fi ṣe ẹran àti ẹran oríṣiríṣi àwọn ohun èlò àti àwọn nǹkan míì ni wọ́n kó lọ fún àwọn tó wà ní ọgbà àtúnirọ. Namadi Bẹ̀bẹ̀jì ló sọ wípé ṣíṣe yìí òun ni gómìnà Abba Kabir Yusuf ló ṣe láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé ìṣèjọba rẹ̀ ló ní ìfarajì sí ìgbáyégbádùn àwọn tó wà lọ́gbà àtúnirọ o. wọ́n ní gẹ́gẹ́ bí ó ti sọ wọ́n rọ̀ wọ́n ó ní ẹ tẹ̀ wájú láti máa gbàdúrà fún àlàáfíà ìṣọ̀kan àti ìdúródédé ìpínlẹ̀ ọ̀hún.
nígbà tí Nàmádì Bẹ̀bẹ́jì tún sọ̀rọ̀ ọ̀hún síwájú ó ní ìjọba ìpínlẹ̀ Kánò òun ni wọ́n wà fún gbogbo àwọn tí ò rọ́wọ́ họrí o ó ní àti gbogbo àwọn tó jẹ́ wípé ó kù díẹ̀ káàtó fún ó ní lójú náà láti dá ìrètí àti láti lè dá okun padà fún gbogbo àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n káàkiri báyìí nígbà tó tẹ̀wájú ẹni tí í ṣe adarí àgbà fún àwọn àjọ tí wọ́n ń ṣe àbójútó àwọn tó wà lọ́gbà àtúnirọ ìyún ẹ̀ka ti ìpínlẹ̀ Kánò Ahmed Yusuf Lápẹ̀nẹ̀ wọ́n ní òun ló tẹ́wọ́ gba àwọn nǹkan tí wọ́n kó wá yìí tó sì ń sọ fún àwọn tí wọ́n wà ní tó sọ fún àwọn aṣojú ìjọba òun wípé àwọn dúpẹ́ o lọ́wọ́ bí gómìnà òun ṣe ń gbárùkù tì wọ́n ó wá tẹ̀wájú ó ní ìfífúnni tí wọ́n ṣe fún àwọn tó wà lọ́gbà àtúnirọ̀ yìí yóò jẹ́ káwọn náà lè ṣàjọyọ̀ ọdún Iléyá pẹ̀lú ayọ̀ àti wípé káwọn náà rí wípé àwọn náà sì wà lára àwọn èèyàn eléyìí tí wọ́n rántí o ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àwọn tí wọ́n mójútó àwọn ẹlẹ́wọ̀n náà ló dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kánò fún gbígbárùkù tiwọn àti ipa ribiribi wọn tí wọ́n ṣe fún àwọn tí wọ́n wà lọ́gbà àtúnirọ̀ ọ̀hún Yusuf Lápẹ́nà ló wá ṣe ìfarajù wípé ẹ wò ó fún gbogbo ohun tẹ́ ẹ ń ṣe yìí tẹ́ ẹ ń pèsè fáwọn tó wà lọ́gbà àtúnirọ̀ wọn ni àwọn náà wọ́n máa fàdúrà ràn yín lọ́wọ́ o tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kánò ìjọba ìpínlẹ̀ Kánò ló ti fún àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n ní àwọn nǹkan jíjẹ àti nǹkan mímu àti àwọn nǹkan tó fi dáná fún àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n òun lè ní wọ́n ní káwọn náà lè ṣọdún kí wọ́n lè mọ̀ wípé àwọn náà ti wà lára àwọn èèyàn lókè pẹ̀ kí Ọlọ́run kó má ṣe wá ní èrò ẹ̀wọ̀n ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹ́sẹ̀ kó má ṣe jẹ́ ìpín wa o káwa náà ká sì má ṣe fẹnu kọ bógo tí ń jẹ́ ti Ọlọ́run ìwé ìròyìn Punch ló pọ̀nṣẹ̀ títẹ̀ lọ́mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí ló ti jáde wá Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn kábíyèsí rọ àwọn ènìyàn ìlú kí wọ́n wà lójú lalakan fi sọ́rí lásìkò yìí o bí wọ́n ṣe ń gbàdúrà kí wọ́n máa ṣọ́ra kí wọ́n sì gbàdúrà fún ìṣọ̀kan àti ìmúdúró orílẹ̀-èdè Nàìjíríà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn aláìlúwà ọba Rasheed Ládọjà ló ti dáwọ́ ìdùnnú pẹ̀lú gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn mùsùlùmí bí ọdún iléyà tọdún 2026 bó ṣe wọlé dé wẹ́rẹ́ orí adé náà ó gba gbogbo àwọn ènìyàn ìlú lámọ̀ràn kí wọ́n wà ní ojúlala kan fi sọ́rí lásìkò tá a wà yìí nítorí pé ìfura làgbà ògùn bẹ́ẹ̀ ni ìfura lògùn àgbà o àgbà tí ò fura ó rí bákan pánsá ò fura pánsá jásíná àjà ò fura àjájìn o bónílé ò bá fura ó ṣeé ṣe kí o lè kókó ilé ọ̀hún lọ o ọba onípò kínní náà ó fi àtẹ̀jáde yìí síta ní àná òde yìí láti ọwọ́ akẹ́tọ̀ọ́ ìròyìn kábíyèsí Olúbàdàn ìyẹn Adéọlá Ọlọ́kọ́ òun ló fi àtẹ̀jáde ọ̀hún síta lórúkọ kábíyèsí Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn nínú àtẹ̀jáde náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé wíwà láyé wà láàyè ó ní ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ ńlá kí àwọn ènìyàn ìlú kí wọ́n má ṣi oore ọ̀fẹ́ yìí lò ọba Ládọjà ó ṣàpèjúwe ọdún iléyá gẹ́gẹ́ bí ọdún kan pàtàkì fún gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí kábíyèsí wá rọ àwọn ènìyàn ìlú pàápàá jùlọ àwọn tó rí ṣẹ́gi ọlà fún àwọn tí wọ́n rí jájẹ yàtọ̀ sí pákó wípé kí wọ́n fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn tó kù díẹ̀ kà tó fún àwọn tí ò rí ọwọ́ họrí àwọn tó jẹ́ wípé wọn ò rí ọwọ́ mú lọ sẹ́nu bó ṣe tó àti bó ṣe yẹ kí wọ́n fún wọn ní nǹkan bó o bá rí jẹ fún ẹlòmíín náà jẹ àjọ jẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní kábíyèsí kádìí ọ̀rọ̀ wọn nílẹ̀ wípé bí àwọn ènìyàn bí wọ́n bá ṣe ń kírun ní yídì tí wọ́n ń ṣàdúrà kí wọ́n máa fojú kan wẹ̀gbẹ́ o kí wọ́n fojú kan wẹ̀gbẹ́ kejì o kí wọ́n máa fura ní gbogbo ìgbà torí pé àsìkò tá a wà yìí ló pè bẹ́ẹ̀ á sọdún ayọ̀ ìwé ìròyìn The Nation lódì yìí ẹ lọ mú kẹyẹ̀wò níbẹ̀. Pọ́ǹṣì náà ló pọ́ǹṣì eléyìí lórí pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún iléyá tí ń bẹ níta yìí náà ni o obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà sẹ́nitọ́ Olúrẹ̀mí Tinubu ní àná ọjọ́ ìṣẹ́gun ló ti ké sí gbogbo tíkẹ́rẹ́tíkẹ́rẹ́ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà o ó ní kí wọ́n lo àkókò ọdún iléyá yìí láti fi so àlàáfíà papọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní kí wọ́n sì rí wípé wọ́n ṣọwọ́ kúdúrú sí gbogbo àwọn tó kù díẹ̀ káàtó fún un lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti lè fi sàmì ayẹyẹ ọdún iléyá tó wà lóríyè tí ó wà níta báyìí gẹ́gẹ́ bí ó ti sọ ó ní ṣe mọ̀ wípé okun orílẹ̀‐èdè Nàìjíríà òun ló dúró lórí ìṣọ̀kan ìbọ̀wọ̀ fúnni àti pínpín nǹkan tá a bá ní láàrin ara wa pínpín fúnra wa ó ní ìyẹn ní ó jẹ́ kí orílẹ̀‐èdè wa
kó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ eléyìí tó fi ń ṣọwọ́ sí gbogbo àwọn mùsùlùmí òtítọ́ àti mùsùlùmí òdodo káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn tó wà ní ìlú òkèrè lọ́hùn-ún. Ó ní ẹ wò ó àkọ́kọ́ ọdún iléyá yìí tá à ń ṣe yìí, ó ní ẹ jẹ́ ká mọ rírì ara wa, ẹ jẹ́ ní ìfarajì, ká gbọ́ràn, ká ní ìgbàgbọ́, ká sì ní ìdúróṣinṣin gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ó ní bí a ṣe ń ṣe àjọyọ̀ ọdún iléyá yìí, òun rọ gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ fún àlàáfíà. Ó ní àlàáfíà ló lè gbé ẹnì kọ̀ọ̀kan wa ró o. Ó ní okun wa sì rèé lórílẹ̀‐èdè Nàìjíríà, ọwọ́ ìfẹ́ ìṣọ̀kan àlàáfíà ọwọ́ ẹ̀ ló má sùn lé. Obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ló wá ṣe àtẹnumọ́ pàtàkì ẹ̀mí ìfifúnni. Ó ní ẹ̀mí ìfifúnni ọmọ dágan ni ọmọ ń rọ gbogbo àwọn orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ẹjẹ́ kó ẹ̀kọ́ lára àfifúnni. Ìjẹ́ yìí ò mọ̀ pé ìfifúnni ọmọ lẹ́rẹ̀ púpọ̀. Gbogbo àwọn ẹni tí orí tí tó rí pé wọ́n rọ́wọ́ fi wọ́n rí àbí nǹkan kù díẹ̀ káàtó fún wọn, wọ́n ní ẹ ṣe gbogbo nǹkan nínú ìfẹ́ lónìí, ẹ fún àwọn èèyàn ní nǹkan. Gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ bó ṣe ń sọ, ó ní pàápàá jùlọ àwọn tí ò rọ́wọ́ mú wọn rí àbí àwọn tí wọ́n jẹ́ àwọn tó kù díẹ̀ káàtó fún. Ó ní ẹ nawọ́ sí àwọn èèyàn lónìí. Ó ní gbogbo ọ̀kan ṣoore yìí, ó ní ṣe mọ̀ wípé ó lè dá ìrètí àti ìtùnú padà fún ọ̀pọ̀lọpọ̀ lónìí. Ó wá pe gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní ẹjẹ́ tún kún fún àdúrà o lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà nìkan la nílò, ẹjẹ́ tẹ̀wájú láti gbàdúrà fún our dear country, our dear nation, kí àlàáfíà kó dúró, kí ìdàgbàsókè kó jọba. Gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ òun ṣe sọ nígbà tó sì ń parí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kíni wípé a kú ọdún báríkàdé sálà, a kú ọdún o ẹ̀mí wa tí ó bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní tó ṣe tẹ́lẹ̀ yìí yóò ṣe tọdún tí ń bọ̀. Ó ní ẹjẹ́ ṣe gbogbo nǹkan ní ìlànà tí Ọlọ́run ọba ńlá tó là kalẹ̀ fún ọdún yìí. Ẹ má jà á ṣẹ́jú ra wa lọ o, ṣé bó ti mọ ẹlẹ́wọ̀n àṣàpọ̀n òun ló sọ. Wọ́n ní ẹ wò lásìkò yìí gbogbo àwọn tí wọ́n bá pa àgbò tàbí ẹran míì tí wọ́n bá pa, ó ní ẹ pín fáwọn mọ̀lẹ́bí yín, àwọn èèyàn yín, àwọn nébọ̀ yín, àwọn tí ó kù díẹ̀ káàtó fún, ẹ ṣe é fún wọn. Gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ ṣe ń sọ tó sì ń kí wa wípé a kú ọdún báríkàdé sálà, a kú ọdún léyàyé. Wọ́n ní tọdún tí ń bọ̀ òkè pẹ̀ báyé náà ni ó ti bá wa o. àmì ìṣẹ́lá Kudiratu láì èyí fẹ́ ṣeré ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rẹ́ má rò pé bóyá mo fi kún bí obìnrin àkọ́kọ́ ṣe fi sí ni. ìwọ náà ló dúró ọ̀dà àmọ́ sọ ẹ pin fáwọn èèyàn má rò pé bí àtòrí kẹlẹ̀ gbẹ́ran fèmí ni ẹ lọ ṣẹ̀rí ẹ̀ nínú ìwé ìròyìn Punch ibẹ̀ ẹnìkan ò kúkú já o ẹnìkan ò sì sọ pé bó o ìwọ náà lọ kàròyìn tán o tún sọ yìí pé àwọn tí wọ́n máa rò ó ní tètè sọ fún wọn ni ó ń bẹ́ẹ̀ bí ìròyìn ẹ lọ mú kẹsẹ̀ ní. ó ti yé mi kí wọ́n sàmú ẹ̀rìn wá fún ọ sá. dandan nìyẹn. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ iná ló fi tẹnumọ́ ẹ mọ̀ pin ẹ mọ̀ pin. ìkànnì àwọn bàbá mi kan pé ìtura ẹ̀yin ò ń jẹran iléyà mo ní bàá mi ta ló sọ bẹ́ẹ̀ fún yín èmi máa ń jẹran iléyà o ìjẹran iléyà kí ni mo ta ló ń bọ̀ wọ́n lè ní ìjẹran iléyà o. gbogbo kò kúkú rí báyìí ń gbà kan ìfẹ́ là fi ń ṣe gbogbo nǹkan ayé ló da ayé kíní tí òǹkàlùkù ń ṣe tiẹ̀ ní kóńkó jábílé nígbà kan ọdún iléyàdé báyìí òǹkàlùkù ọwọ́sọ tuntun ni ò ní fẹ́ ẹ̀dá ẹlẹ́sìn mùsùlùmí mọ́ yàtọ̀ lẹ́yìn pé yídì nìkan tí wọ́n bá ti yídì dé òǹkàlùkù àjọ máa sọdún papọ̀ á jẹrẹ àbí. àdìsí ẹ̀ mo fi ṣàkàwéfẹ́ nìkan pé ńgbà mo wà léèwé bàbá wálé ọlùdé bàbí bá délé tí mo dé skul padà màá máa yan ẹran lórí kinní báyìí fún bí ọ̀sẹ̀ kan tí wọ́n ti bá wa fi ẹran kalẹ̀ àwọn jèmí jẹran léyà o ìwà mọ̀tàbẹ́ kéré ó dà bá mi ò jẹ́. mo ti fọnu yìí mi ti ẹran ló kù báyìí o ẹran tá a bá ti ń fẹ́ràn ṣe ká mọ̀ fi sẹ̀mó le ká mọ̀ fàmàlà le ká mọ̀ fi kínní ẹlẹ́rìn dòdò ká mọ̀ fi tẹ̀ ẹran iléyà ń gọ̀ sọ̀hún ẹgbẹ́ ẹran iléyà wa kò sí mọ́ jẹran iléyà lọ́rọ̀ tiwa o gbogbo ẹ̀ àjọ fìfẹ́ ṣe gbogbo ẹ̀ kí ìfẹ́ kó lè máa lọ síwájú àti síwájú a kú ọdún o gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí a kí wa nílé lóko àti lẹ́yìn òde a ti ṣí ojú òpó wa kalẹ̀ báyìí ká mọ̀ kíra wa kú ọdún ká sì máa dá sí ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tó ń jáde tí a ti kà sí yín létí ọ̀rọ̀ ọ̀hún kò bá lẹ́jọ́ nú
hello ẹ káàárọ̀ o. Hello, ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. Orúkọ tèmi náà àfíìsì àfi àtòrìṣe láti òkè súnẹ̀ láti ṣáàtì. ẹ káàárọ̀ sà o. Bàbá ẹ kú ọdún á ṣe ó pọ̀ rẹ o. àdúpẹ́. Ilé iṣẹ́ tí kò ní bàjẹ́ o. àmín ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé o. àmín àmín. Àti ààrẹ wa ó kú ọdún ó ṣe ó pọ̀ rẹ̀ àti kí ìyàwó ààrẹ wa. ìròyìn ní ká ẹ dá sí o tí kékeré bá ti ń pọ̀ jù àwọn tẹ̀ ń kírun ó yẹ kẹ́ ẹ wá fowó kí wọn níṣẹ́ ti gbọ́. àmín ìròyìn nǹkan ẹ̀ dá sí bẹ́ẹ̀ bá fẹ́ kí wa ẹ àjọ kíra wa kú ọdún kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ kí gómìnà ẹ kí ààrẹ kò sáyè rẹ̀ àwọn èèyàn pàtàkì àwọn olórí ìlú tó yẹ tẹ́ fẹ́ kí wọn ẹ mówó wá kẹ ká bá yín kí wọn lọ́nà tó yàtọ̀ ṣe ti gbọ́ 070 47 7064 ní ojú òpó tàbí 070 10 15 06 02 ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. àlíà ó. à ń gbọ́ yín ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. láti ìlú à ń gbọ́ yín sà. à ń gbọ́ yín sà. àmín. àgbàjọ yẹrí ètò àwọn ọmọ tí wọn ní pẹ̀lú lẹ́yìn àwọn ọmọ tí wọn dá nìyẹn àwọn àgbàdo yẹn nìkan ṣẹ́gun sí àwọn ọmọ ipò ni wọ́n wà ní ọ̀sán òbí wọn àròjọba kan dẹ́kun tó lọ́wọ́ àwọn ọmọ ipò ó ti gbà wọ́n wálé tí wọ́n lọ́wọ́ bí wọ́n bá gbà ni wọ́n fún wọn ìjẹ́kó wọ́n ṣàlùwà o. ẹ ṣe o. ọ̀rẹ́ mi kan láti alẹ́ àná ní tí mọ̀ọ́mọ̀ sẹ́ndì ẹran fún mi. lóòótọ́ ó sẹ́ndì ẹran sí ọ lórí fóònù àbí ní ojú ayé. lórí fóònù ni ẹran tí ó ti ń ṣètò rẹ̀ níbi ṣe ó tún wá mú mi ń sìn bá ṣe ń sọ̀rọ̀ yìí ó tún fi àwọn nǹkan kan ná mi lójú. pé àǹsáàtì alẹ́ àṣọ sì dá. ń fi ńlá ọ lójú bó o ẹran àgbò tó ti dúró wípé ẹran yìí ni o ó fọkàn balẹ̀ ọ lọ fọkàn balẹ̀ ó ti yé ọ. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. àmì ọlọ́run. à ń gbọ́ yín ẹ káàárọ̀ sà. a rọ àwọn ìjọba náà ni a sì máa fàdúrà rẹ̀ wọ́n lọ́wọ́ pẹ̀lú àwọn tí wọ́n wà ní orí ìdè ọlọ́wọ́ bàbá tí wọ́n lè láyọ̀. àmín. àwọn ìyẹn nàìjíríà yìí ní nàìjíríà ọlọ́run ní sọ nàìjíríà yìí kọ́sọ́ dìgbò ọlọ́run gbà wá là. àmín. orúkọ jésù kristu lu wa. àmín. ẹ ṣé o. hello ẹ káàárọ̀ o. ẹ máa káàárọ̀ o. ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ o ẹ ní ṣìlò ìkàlágbára ọlọ́run. àmín. ẹ ní ṣìlágbára ọlọ́run. àtìlé àtọ̀nà yín kò ní dàrú àtẹ̀yìn àti àwọn. ṣẹ́rí bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí lómi ṣe ń bọ́ lójú mi ni. àwọn ọmọ tí wọ́n kó lọ yẹn àwọn ọmọ yẹn ló ń dùn mí lórí ìrú ọkàn tí olóyè àjàlẹ́mọ ló sọ̀rọ̀ láti ayétòrò yìí wa. tó ti yé yín àwọn ọmọ yẹn ní ìsinyìí tí wọ́n bá ń jẹ ráìsì gbígbóná wọlọ́hun bí mo yẹ sọ̀rọ̀ yìí omi jẹ́ jáde lójú yìí mọ́ fámìlì wọn. àwọn èèyàn dájú sáà lórí orílẹ̀-èdè wa yìí o ní nàìjíríà yìí àwọn èèyàn dájú o pé ọlọ́run níṣìlò ìkàlàgbà ọlọ́run bí mo yẹ sọ̀rọ̀ yìí ní sómi omi jẹ́ ń bọ́ lójú mi bí mo yẹ sọ̀rọ̀ yìí. ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun bàbá gbogbo wa náà la ní ìmọ̀lára rẹ̀ kódà gan bí èèyàn bá rí torí pé wọ́n sọ pé ọmọ ọdún gẹ́gẹ́ bí ìròyìn ó sọ pé ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ń bẹ́ẹ̀ ká wá wo ọmọ ọdún méjì nínú ilé wa ká wo ọmọ ọdún mẹ́ta nínú ilé wa ká wá fi ká fojú wò wípé irú ọmọ kékeré yìí kó lọ wà nínú igbó láìsí òbí láìsí bàbá láìsí ìyá kò tún sí aṣọ kò sí swẹ́tà kò sí nǹkan kan òjò ń rọ̀ ẹ wò ó gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ló ní ìmọ̀lára irú nǹkan tó ṣẹlẹ̀ wọn ṣùgbọ́n kí la fẹ́ ṣe ju pé ká máa fi àdúrà ran àwọn ọmọ náà lọ́wọ́ ká sì fi àdúrà ran ìjọba wa lọ́wọ́ àti àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́run kó fún wọn ṣe torí pé ọ̀rọ̀ náà ó di ṣèbé inú àmù àti iriwo ní o. hello ẹ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ ọlọ́run ló ń ṣètò. àmín. ọlọ́run gba àwọn lórílẹ̀-èdè wàá fi ìròyìn ìdùnnú kan ojúmọ́ ìròyìn ìbànújẹ́ ni ọlọ́run gba lórílẹ̀-èdè ká àwọn ìjọba wa kan dàbí kí wọ́n kọ́kọ́ gbà wá ètò ààbò ìṣe tó kù ọlọ́run láàánú wa ẹ̀rí sí èrè ká. àmín o ẹ ṣé o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o.
adéyẹmọ láti gbọ́ra. láti ìlú Igbó Ọ̀rà à ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ ni ẹ káàárọ̀. ẹ rí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn lèmi fẹ́ já sí gẹ́gẹ́ báwọn èèyàn ti ń sọ bí mo ṣe wà yìí ní fásitì ìjà kankan ní ọbẹ̀ láti tọ́jú nǹkan yẹn ti ṣẹlẹ̀ wàhálà. so àwọn ọmọ yẹn ní ìsìn láì ní ìyá láì ní bàbá ní igbó ọmọ ọdún méjì kó ní wọ́n fẹ́ wà ẹja fún ẹ bá àtàwọn ìjọba ẹni tó tún ló ń fẹ́ ẹ̀kọ́ wa ṣé ó ṣe ṣe kíní wọ́n ní wọn sì fún láṣẹ pé kó wọnú gbọ́ yẹn Sunday Igboho ẹja fún ìjọba lọ ẹ bá ṣe àwọn ìjọba wọ́n dá àwọn ọmọ ọlọ́mọ ọlọ́run ní bàbá jẹ́ ní iṣẹ́ o ní iṣẹ́ tó ṣe ní bàjẹ́ o. àmì ẹ ṣé o láti ìlú Igbó Ọ̀rà. ìtura ìyá kan ó pè mí lábẹ́ aṣọ ṣé bí ìjẹta àbí ọjọ́ òní yẹn ìyá òun jẹ́ ọ̀kan lára àwọn olùfẹ́ ìkànnì wa yìí ní ìlú Ìṣẹ́yìn ó sọ pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ òun ti ṣẹlẹ̀ ní ẹ̀rù láti máa pè sórí rédíò ló ti ń bà òun. ó ní láti ìgbà tí wọ́n ti jí àwọn ọmọ òun gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ó ní lójoojúmọ́ báyìí lòun máa ń sunkún gbogbo ìgbà tóun bá ti rántí báyìí òun máa ń sunkún ni pé òun náà ní irú ọmọ tó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ ọjọ́ orí òun wàá mọ̀ owó ọmọ òun pé tó kọlọ́run kó láàánú wa o ká gbàdúrà àwa tá a lọ yídì lónìí ẹ jẹ́ ká ṣe àkànṣe àdúrà fún orílẹ̀-èdè yìí torí pé kò síbi tá a rí sá lọ o ọlọ́run ti dá wa sí orílẹ̀-èdè yìí ná bí orílẹ̀-èdè yìí ò ṣe ní wó ó wà lọ́wọ́ gbogbo wa o àwa ní ojúṣe ẹ̀yin náà ní ojúṣe ẹ jẹ́ ká fi àdúrà ran ìlú yìí lọ́wọ́ ká fi àdúrà ran àwọn ìjọba wa lọ́wọ́ ká sinmi à ń ṣépè fún ìjọba ká sinmi à ń ṣépè fún ìjọba fún àwọn aládarí wa torí pé ẹ̀rí nǹkan bí ọlọ́run má jẹ́ aburú kàn wá o àwọn ìjọba ò kẹ́dùn lóòótọ́ wọn kódà gan wọ́n lè fún àwọn mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ní owó ṣùgbọ́n ṣé ohun gbogbo ní owó dí ohun gbogbo owó ní àyè tiẹ̀ àwọn nǹkan kan ń bẹ tó yẹ pé owó ò lè ṣe ẹ jẹ́ ká gbàdúrà fún ìjọba kọ́lọ́run má jẹ́ kí aburú ṣẹlẹ̀ sí wa o ká ṣe gbàdúrà fún àwọn olórí wa kí wọ́n máa rí ìlú ṣe o àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wa ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ o ẹ má jà ṣèkọlù sí wọn ẹ má jà fojú àìdára wò wọ́n aṣọ tí wọ́n wọ̀ aṣọ wa ni àwa la fún wọn láṣọ ìjọba ló fún wọn láṣọ àwa náà sì ní ìjọba ọ̀hún torí pé ìjọba àwa ara wa la pè é tí ó bá dára ó wà lọ́wọ́ gbogbo wa o tá a bá ti bomi làádìẹ̀ ní kékeré ọ̀rọ̀ nípa ètò ààbò lókù tí a máa pẹ̀ kẹ́lù ẹ má yí kúrò lọ́dọ̀ wa o ìkànnì shape 9.1 FM lẹ́ni àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ lọ́wọ́ à ń kí wa lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìtẹ́tígbọ́ wa ká bomi làádìẹ̀ ní kékeré ẹ kú kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó sáyé ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó sáyé ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tọ́ màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún ọ ìpẹ̀pẹ̀ sálà wà gbà. Ajéwọlé sọ fún ọ ìpẹ̀pẹ̀ sálà wà gbà. Ẹ bá fẹ́ polówó ìpẹ̀pẹ̀ sálà wà gbà. Ẹ bá fẹ́ polówó ọjà sí ìpẹ̀pẹ̀ ní. Ẹ bá sì jẹ́ kápá àgbo wọn. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ètò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Polówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ètò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún ọba jẹ́ kí kàbùkù tó. Ajéwọlé sọ fún ọ ètò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún ọ ètò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ẹ bá fẹ́ polówó ọjà títí ẹ bá sì jẹ kápá àbò wọn. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè abala tá a dé yìí abala fìjìláńtì la pè é ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ ní abala yìí torí pé nǹkan tó wà nílẹ̀ gan rèé o
ètò ààbò ó ṣe kókó pàápàá jùlọ bí ọdún iléyà bó ṣe wà ń tà yìí ẹ má jẹ́ àsọdún gbàgbé nǹkan tó wà ńlẹ̀ o nǹkan tó sì wà ńlẹ̀ ọ̀hún náà ni ọ̀rọ̀ nípa ètò ààbò àrí bó ṣe rí àrí bó ṣe ń lọ àjọ wà nílùú yìí ẹ má jẹ́ àsọdún gbàgbé nǹkan tí ń bẹ ńlẹ̀ ẹ má jẹ́ kí inú wa ó dùn tayọ wípé ká wà ní ojúlala kan fi sọ́rí gbogbo ìgbà la gbọ́dọ̀ wà ní ojúlala kan fi sọ́rí báyìí o tá a bá ti rí àwọn kan tí a ṣàkíyèsí wípé wọ́n jẹ́ ojú titun bóyá ní yídì ni o tàbí láwọn àyè tí a ti ń kírun tá a ti ń ṣàdúrà ní ọjọ́ òní kódà tó fi mọ́ ọjọ́ ọ̀la tó fi mọ́ gbogbo ìgbà ẹ jẹ́ ká mọ̀ ṣàkíyèsí o tá a bá ti ń jẹran ẹ jẹ́ á máa wẹ̀yìn wò o tá a bá ti ń mọ ẹlẹ́rìndòdò ẹ jẹ́ á máa wọ̀ tún ká máa wò sí o ibi bó ṣe gbà nìyẹn o lásìkò tá a wà yìí ẹ jẹ́ ká wà ní ojúlala kan fi sọ́rí ẹ̀yin ẹlẹ́ṣọ́ aláàbò wa a kí yín o ọlọ́run máa fún yín ṣe o ẹ túnbọ̀ lo ọgbọ́n míì torí pé ọgbọ́n kì í tán láyé ká wa lọ́run oríṣiríṣi ẹ̀kọ́ tẹ́ ẹ ti kọ́ ẹ ṣàmúlò rẹ̀ ẹ sì má mú àwọn nǹkan tí yóò jẹ́ kẹ́ ẹ gbàgbé àwọn nǹkan tẹ́ ń ṣe torí pé oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn máa ń dààmú ó ti yé yín ẹ dákun ẹ̀yin náà ni àkọ́kọ́ tẹ́ ẹ gbé ètò ààbò lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe gbé ètò ààbò lọ́wọ́ yìí ọlọ́run máa ṣààbò ẹ̀yin náà torí pé ọlọ́run ní ààbò àti agbára lọ́wọ́lọ́wọ́ ní ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú ọlọ́run ó jẹ́ kí ìpọ́njú orílẹ̀-èdè yìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò pé ó dohun tí a máa yọ̀ lé lórí tó jẹ́ pé àní gbọ́rọ̀ ajínigbé ìgbésùmọ̀mí báńdíìtì lọ́tún báńdíìtì lósì àní gbọ́rọ̀ ẹ̀mọ́ ní orílẹ̀-èdè yìí ẹ bá wa gbàdúrà ní yídí o ẹ ṣàdúrà lónìí o lákànṣe gan pẹ̀lú kọlọ́run kó tẹ́wọ́ gba gbogbo ìráhùn àti ìrawọ́ ìraṣẹ́ wa lórí ètò ààbò yìí kọ́kàn wa lè balẹ̀ láàrin ìlú kí ni ìwòye yín ní orí ètò ààbò abala tá a dé abala ètò ààbò ni ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ ẹ gbà àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wa nímọ̀ràn ẹ gbàjọba nímọ̀ràn kí lẹ rí kí ni àpẹẹrẹ tí ẹ ń ṣàkíyèsí ẹ ló ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ sà àdúpẹ́ àdúpẹ́ o ilé yín ni ilé yín là ń bọ̀. ní ọ̀rọ̀ ètò ààbò yẹn ọ̀nà mo lọ sí ọ̀nà oko mi láì ní ẹ̀jẹ̀ta ní ìlú àti gbóga ní ṣe ọ̀pẹ ní àwọn tí ń ṣe ọ̀pẹ wọ́n wà ń bẹ̀ tí wọ́n máa ń fọ epo wọ́n wà ń da ogbó kíní epo yẹn ní títì ẹgbẹ́ pé ọ̀nà yẹn ọ̀dá ní ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ni lójú títì ni wọ́n wà ń da omi epo yẹn tí wọ́n fi jẹ́ pé tẹ̀yìn bá fẹ́ kọjá ń bẹ̀ gẹ́ èèyàn ò lè rọ́ọ̀nì kọjá ń bẹ̀ mọ́. yín ti ń yọ àbí ń yọ. àkọjá lọ dá méjì lọ àdúgbò. ẹ ṣígbógà bẹ́ẹ̀ ni àwa náà mọ̀ bẹ̀ mọ̀ mọ̀ bẹ̀. wọ́n dẹ́kun àwọn tí bá ń fọ epo ń bẹ̀ yẹn nítorí wọ́n ti ba ogun ọ̀nà yẹn jẹ́ ó tó tọ́ ti rọ̀ yín ní ìsẹ́yìn bá débẹ̀ àwọn máa yí màsíìnì kọjá ń bẹ̀ ni kò sí yẹ kó bẹ̀ ọ̀nà tí ò da tẹ́lẹ̀ wọ́n wà ń da ogun nǹkẹ́ báyẹn sí ẹ̀dẹ́kun tí wọ́n bá ń gbọ́ tí wọ́n bá wa ṣe àtúnṣe rẹ̀ ní ọ̀dà ara ó sì ń jí àwọn èèyàn ṣubú gẹ. nígbà tí mi náà lọ bẹ̀ láti ń jẹ ta èmi sẹ́sẹ̀ mi ò tó lẹ̀ dáadáa ojú mi rí màá bo kí wọ́n kọjá ń bẹ̀ o. ẹsẹ̀ yín ò tó lẹ̀ lórí bàjáàjì orí nǹkan kówó pé ẹsẹ̀ kówó pé ò tó lẹ̀ lórí masíìnì ọlọ́run ní bá a gùn tówó fi ń pé kówó pé ti lọ ọ̀rọ̀ tá à ń sọ náà ni wípé àkíyèsí tí kówó pé pa àwọn tí wọ́n ń fọ epo ní ọ̀nà ìlúà sígbógà ìdá méjì ìlúà sígbógà tá a bá ti kọjá ìlúà níbi tí wọ́n gbin ọ̀pẹ púpọ̀ ọ̀hún tí wọ́n ti ń fọ epo kò yẹ ká máa da omi epo tá a fi fọ epo ká máa dà sí ojú títì ṣé bí inú gbóǹbẹ́ńlẹ̀ ọ̀pẹ ìwọ̀n ó pọ̀ gan o kí ló dé tá a lè dà sí àwọn ibi igbó tó wà nínú ọ̀pẹ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ àràpà nǹkan tá à ń wí náà rèé tó bá jẹ́ wípé wọ́n da ọ̀dà sí ojú ọ̀nà yìí sáàmù ọ̀dà epo omi epo síbẹ̀ náà ni gbogbo àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé ká tiẹ̀ rówó wípé tó bá jẹ́ pé èmi ni mo kówó jáde tí mo fi ṣe kó bàjẹ́ ni ẹ jẹ́ á rò ó ká má sọ pé ṣe bówó ìjọba ni tàbí ká má sọ pé ṣe bí ọ̀nà gbogbo wa ni ṣé ọ̀nà gbogbo wa ó dìgbà táwọn èèyàn bá ń ṣubú ńbẹ̀ tí wọ́n ń dá lápá tí wọ́n ń dá lẹ́sẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa tá à ń fọ epo ní ojú ọ̀nà tí wọ́n wí yìí ní ojú ọ̀nà ìlúà sígbógà
ẹ jẹ́ ká sọ sí o ẹ dákun àárọ̀ yìí ni o àṣàkọ à ń bẹ̀bẹ̀ ní gan pẹ̀lú ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ̀lú ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ orúkọ yín o. ṣáájú ada. àdúpẹ́. akó ọdún aṣọ̀pọ̀ ọdún. àmì ọlọ́run. orúkọ mi ni Solomon Odútayọ̀ láti tẹ̀mí ilé. à ń gbọ́ yín sà. adákun abẹ àwọn ìjọba lórí àwọn ọmọ tí wọ́n kó a sì gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré wá tí wọ́n ń rí àwọn ajínigbé nínú pápá tí wọ́n dákun tí wọ́n máa tún wọn kó àpè tí wọ́n kọjú dà wọ́n o. ìgbọ́dé tí wọ́n bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ sọ fáwọn àwọn àgbà ọmọ ọgbọ́n tí wọ́n fi gbé àgbàlagbà lọ́dọ̀ àgbà lóbi igbó lẹ́nu àgbà lọ̀rọ̀ wà àgbà ọmọ bí ó ṣe ṣe àwọn ètò tẹ́lẹ̀ kẹ́kẹ́ òní mọ ẹni ó sọ fún wọn ẹ dákun abẹ arọ gbogbo ẹ̀yìn ọdún. ojú òpó yẹn ò ti rọpò. àmì kókó ọ̀rọ̀ yín ni wípé bí wọ́n bá ti rí àwọn tí ìrìn wọn tó ní ṣe pẹ̀lú ìfura kí wọ́n sọ fún àwọn ènìyàn láàrin àbá láàrin ìlú ẹ̀lú ẹ káàárọ̀ o. ibùdó láti pa àdúrà ní ilé wọn láti lu gàngán lẹ́ẹ̀kan sí. nígbà tá à ń ké láti bí ọdún mélòó kan sẹ́yìn kó náà ọ̀rọ̀ ni wọ́n sọra rẹ̀ ọ̀rọ̀ àgbà àwọn àgbà ló sì kó bẹ́ẹ̀ pé bí ọ̀sẹ̀ lọ́wọ́rọ̀ yóò ṣe lọ́jọ́ alẹ́ àti wọ́n máa tó wá sí pé tó ẹni tó bá ti rí ẹni tí máa ń rìn ní kiri nígbà tá a máa ń láti àtẹ̀wọ́ tá a rí àwọn tí wọ́n ń gò gàùn bí ẹranko tabari fún wọn kó àwọn Nàìjíríà ní gbogbo àwọn Nàìjíríà ìgbòho fọ́nìjọ́ máa lé Nàìjíríà nìkú èmi wá rọ gbogbo àwọn agbófinró wa nípa tí wọ́n ṣe tí wọ́n dèrò ẹ̀wọ̀n ọlọ́run jẹ́ tí wọ́n ṣe o. àwọn tí gbàǹtí náà wọ́n máa fọgbọ́n ṣe ní ìjọba ya kòkì tí wọ́n bá yẹ pé ẹtí kóòtù fún ẹdájọ́ fún náà kò ní bàjẹ́ fún gbogbo wa. kò sí ìdájọ́ ilé òun ní ẹnu ará ìlú ṣùgbọ́n kí wọ́n fi ọgbọ́n ṣe é bẹ́ẹ̀ kí wọ́n wà ní ojú lalákan fi sọ́rí tá a bá ti rí ojú tó yàtọ̀ ìtura so mọ̀ pé tí èèyàn bá lọ sí ìlú kan ojú àlejò a máa yàtọ̀ sí ojú àwọn onílé èèyàn máa wò báyìí ni èèyàn ní kódà kó jẹ́ ìlú Yorùbá ló lọ pé o jẹ́ àlejò ń bẹ́ o sì dé inú ìlú òun rí ó máa wo gbogbo ẹ̀ pé bó lélẹ̀ àwọn aráàlú wọn ó sì tètè mọ̀ wípé eléyìí àlejò ni kí ló dé tá a lè pawọ́ papọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò tá a bá ti rójú àlejò ká fi tó wọn létí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ejò lọ́wọ́ nù olè ò ní jàgbà kó má sọ ẹ́ lójú fìrí olè ilé náà ní ṣe sílẹ̀kùn fún títà ẹ jẹ́ ká pawọ́ papọ̀ mọ́ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ọlọ́run ní jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú kó ṣẹlẹ̀ sí ẹni tí ó ṣẹlẹ̀ sí tí ó fi kàn wá o àmọ́ ẹni tí ó tún kàn o ọlọ́run ní jáburú ó kàn wá o ìlú tí ó kàn àmọ́ aburú ò ní kàn wá o ẹ dákun torí ọlọ́run ẹ̀yin aráàlú tẹ́ ẹ bá ti rí ojú àlejò láwọn oko yín tàbí àwọn masíìnì kan ń kọjá lọ ń gbogbo ìgbà torí pé wọn kò ṣàkọ́kọ́ wọlé wò ná ẹ dákun ẹ tètè sọ fáwọn èèyàn o ẹ sọ fún àwọn èèyàn ẹ dákun torí ọlọ́run à ń bẹ̀ yín o àsìkò yìí ló gbà bẹ́ẹ̀ o ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ kú ojúmọ́ orúkọ yín o láti ìlú Ṣakí à ń gbọ́ yín sà àdúpẹ́ àmín. bọ́bá fún àwọn ọ̀dọ́ ìbílẹ̀ yẹn lọ́wọ́ wọ́n ń gbìyànjú ayọ̀ ẹ̀wọ̀ ọ̀sẹ̀ nílùú ọ̀kátà gbọ́n wọn nínú ọ̀sẹ̀lẹ̀ wọ́n fèsì àwọn kìnnìkan náà pa àwọn mẹ́ta wọ́n gbìyànjú wọ́n gbọ́n pé ìjọba dàpọ̀ bá rìn wọ́n lọ́wọ́ ẹ̀kú ètò. ẹ ṣé o láti ìlú Ṣakí ẹ jẹ́ ká mọ̀ wípé ojúṣe gbogbo wa ni láti pawọ́ papọ̀ mọ́ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò àwọn ọlọ́pàá civil defence àwọn ọmọ iléeṣẹ́ ológun àwọn ọdẹ ìbílẹ̀ àwọn àmọ̀tẹ́kùn ká pawọ́ papọ̀ mọ́ gbogbo wọn ká máa fọ̀rọ̀ tó wọn létí ọ̀rọ̀ tá a bá sì fi tó wọn létí ẹ má jẹ́ kó jẹ́ irọ́ o torí pé tá a bá parọ́ fún wọn à ń ṣì wọ́n lọ́nà ni à ń fún wọn ní igbó dídí sán iṣẹ́ wọn yóò tún wá nira ṣe fún wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ẹ jẹ́ kó jẹ́ òótọ́ tó bá ti jẹ́ òtítọ́ wọn ò lè ṣiṣẹ́ wọn pẹ̀lú ìrọ̀rùn yóò ju àṣẹ o ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lọ́. ẹ kú ojúmọ́ o.
ẹ káàárọ̀ o ẹ kú ètò àdúpẹ́ lágbára ògo ọlọ́run bá wa tó o. àmín o. so orúkọ tèmi ní sẹ ní Olubadan láti ìlú làlátẹ̀. à ń gbọ́ yín sà. ṣe rí gbogbo nǹkan tí ẹ ń sọ yẹn gbogbo ẹ̀ pátá la gbọ́ ṣùgbọ́n àwọn agbófinró INEC wọ́n ń ṣe nǹkan kankan tí ò dáa. kí ni wọ́n ń ṣe. yóò dáa fún yín. àmín. so àwọn tí wọ́n bá mọ̀ tí wọ́n mọ̀ pé ẹni yìí la mọ̀ àwọn gẹ́gẹ́ ni wọ́n wà fún wa lé mọ́ lọ́nà oko tàbí lọ́nà ibi tá a bá ń lọ àwọn ní òun dákun torí tọ́lọ́hún kí wọ́n máa wojú dáadáa fún wọn tó máa le jùmọ̀ wa ní agbára ògbó ọlọ́run ìlú ò ní ìbàjẹ́ o. àmín. ọ̀dà tí wọ́n bá ti le jùmọ̀ yín ní ọ̀nà oko ẹ̀yìn ẹ̀dẹ́jú ṣe ti gbọ́ nígbà míì ipò a máa gun ẹni tó wà lórí ipò nígbà míì agbára a máa gun ẹni tó ní agbára aṣọ tí wọ́n wọ̀ ọ̀hún nígbà míì ó ṣeé ṣe kó gùn wọ́n ṣùgbọ́n tí wọ́n bá le jú ẹ̀yìn ẹ̀dẹ́jú kẹ́ẹ̀sì sọ̀rọ̀ tútù pẹ̀lú wọn ṣe ti gbọ́ ẹ má jẹ́ àgbàgbé wípé aṣọ tí wọ́n wọ̀ aṣọ ìjọba ni ìbọn tí wọ́n gbé lọ́wọ́ ìbọn ìjọba ni ká sì máa rántí wípé òkú ni mọ́ ń jẹ̀bi àní jẹ̀bi o ká ṣohun gbogbo pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá ti rí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò lójú pópó ẹ̀yin ẹlẹ́ṣọ́ aláàbò wa náà ẹ rọra ṣòro tẹ́ ẹ bá wà nínú aṣọ eégún tí ó di èèyàn padà ìwọ̀nba ni kó ṣòro mọ́ lábẹ́ aṣọ torí pé gbogbo òkè tá a bá gùn á padà wálẹ̀ bọ́lọ́hún ṣe ṣe ilé ayé nu bọ́ wálẹ̀ pẹ̀lú ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ ọ wálẹ̀ pẹ̀lú túláàsì àbí ikú náà ló pin ohun gbogbo túláàsì lé lóhun kò sẹ́ni tí ò ní kú kò sí irú agbára kò sí irú ipò ikú náà ló pin ohun gbogbo ẹ jẹ́ ká máa rántí eléyìí tá a bá ti wọṣọ ká ṣe ohun gbogbo pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ̀ wípé àwa aráàlú àwa èèyàn yín ẹ̀yin náà èèyàn wa kí ọlọ́run kó bá wa tò ìlú yìí àsìkò tá a wà yìí kò gba ìjà hello ẹ káàárọ̀ o. hello káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. orúkọ mi dínà náà láti ìlú tèdè. láti ìlú tèdè à ń gbọ́ yín sà. ọlọ́run gbàdúrà wa nàìjíríà yìí o. àmín o. ẹ sọ̀rọ̀ pápápá o àwọn èèyàn pọ̀ lójú òpó. a sọdún ayọ̀pọ̀ láti ọlọ́run ṣùgbọ́n gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ó gbà fura sí o ọlọ́run gbúra lékè ni. àmín. àmín ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o láti ìlú tèdè ẹ jẹ́ ká mọ̀ wípé ó gbà fura sí àwa náà nǹkan tá à ń pariwo náà ní ká fura kí ọba ìlú kí wọ́n máa fura àwọn ìjòyè àwọn náà ẹ máa fura o tẹ́ ẹ bá ti rìn ẹ̀wẹ̀yìn wo àwọn olórí ìlú wa káàkiri ẹ̀yin náà ẹ máa fura àwa ará ìlú ká fọ̀rọ̀ tó àwọn olórí wa létí ká máa fura hello ẹ káàárọ̀ o. káàárọ̀ abẹ́rẹ́ kéré. ẹ káàárọ̀ bàbá. ìrọ̀lúwa ẹ̀kọ́ ọdún àṣẹpẹ́ o. àmín ọlọ́run. mo rọ gbogbo àwọn ọmọ nàìjíríà àtijọ́ olókè ògùn wáyé. àbọ̀ olóyìnbó orúkọ yín. wọ́n bá ti wọ ìtura tí wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ó gun ọkọ̀ ẹni tí ó gun maṣíìnì á rọra o ọdún yìí ò ní jókòó fún wa o. àmín. olóyìnbó lágbàdo àwáyé. àbọ̀ olóyìnbó ẹ káàbọ̀ hello ẹ káàárọ̀ o. hello ẹ ti wà ń bẹ̀ o. hello 070 47 7064 ní ojú òpó bẹ́ẹ̀ ni ẹ sì tún lè pè sójú òpó 070 10 15 06 02 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí yìí. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ kú ètò. ọlọ́run ló ń ṣètò. ẹ kú ìròyìn ọpọlọ yóò ní dàrú o. àmín ọlọ́run. ojú ìjà ti ń sọ̀rọ̀ látàkì o. láti lókè wá ń gbọ́ yín. àkíyèsí lórí tí wọ́n á fẹ́ ṣe wá pé àwọn èèyàn sí ti pé ẹni tí a bá dá dúró tá a fẹ́ dilé ọ̀rọ̀ yìí pé níbo lòun ti ń bọ̀ níbo lòun ń lọ tó wá sọ di wàhálà mọ́ra lọ ṣé ààrẹ ti rẹ̀ níbẹ̀ pé gbogbo wọ́n sùn náà lè fi kọ́ pé ó ṣe é. ẹ fi tó àwọn ènìyàn ìlú létí torí pé ó ṣeé ṣe kí agbára yín má ka onítọ̀hún kó sì má di ìjà ìgbà tó yẹ pé ẹ fura sí ni ẹ tí ì mọ àwọn nǹkan tó wà nínú ẹrù rẹ̀ ẹ fi tó àwọn ènìyàn létí ìyẹn àwọn ènìyàn ládùúgbò yín tọ́rọ̀ náà bá sì ti fẹ́ dé pé ó fẹ́ rí bákan ẹ fi tó àwọn agbófinró létí iná ló fi dára lásìkò tá a wà yìí kí àwọn agbófinró
bóyá àwọn àmọ̀tẹ́kùn ni àwọn ọlọ́pàá o àwọn civil defence o kí wọ́n ó ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí àwọn ará ìlú ó lè máa pè sí bí wọ́n bá ṣàkíyèsí àwọn nǹkan kan wípé ládùúgbò báyìí a ṣàkíyèsí nǹkan báyìí o kí wọ́n ní àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí ó jẹ́ bí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn tí kí la fẹ́ pè wọ́n àwọn tí wọ́n máa ń wà ní àwọn tí wọ́n máa ń tètè ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kí wọ́n ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí tó jẹ́ pé wọ́n fi lè máa ta àwọn agbófinró lólobó yẹ pé a ṣàkíyèsí ẹnìkan ládùúgbò wa báyìí o ẹ wá kẹ́ ẹ wá bá wa wò ó wọ́n fi lè tètè wá àwọn agbófinró àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí wọ́n sáà ní máṣíìnì alùpùpù tó jẹ́ pé wọ́n lè tètè lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ṣe ti gbọ́ tẹ́ ẹ bá ti ṣàkíyèsí ènìyàn tẹ́ ẹ bá bí lẹ́yìn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ ọ́ dìjà ẹ sọ fún àwọn èèyàn ṣe gbọ́ ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ ṣàpètò. ọlọ́run ló ń ṣètò orúkọ yín. ọ̀pọ̀ tèmi ní láti ìlú à. láti ìlú ìlú à. bẹ́ẹ̀ ni àkíyèsí tí èmi rí ni pé a rí àwọn nǹkan tó wá já àwọn fúlàní sí ọ̀dọ̀ wa bíbá tí wọ́n dẹ̀ pọ̀. lọ́jọ́ wo. nǹkan bá bí ìjẹrin àwọn fúlàní yẹn pọ̀ gan ni o wọ́n pọ̀ gidigidi ju àrò àwọn agbófinró. ṣé ìgbà tẹ́ sì rí wọn láti ìjẹrin ṣe fi tó àwọn agbófinró ìlú lùà tàbí tòkè ò ṣe fi tó wọn létí. bẹ́ẹ̀ ni àwọn agbófinró wà nígbà náà mú. wọ́n ti mọ̀ sí àwọn ò ti ṣiṣẹ́ wọn ò ti ṣe àyẹ̀wò. ọ̀dà. ìpàdé tó bá fún tí wọ́n rìn wá lọ́wọ́ ni ìyẹ́dá ìpa agbára wọn fẹ́ ká. agbára wọn fẹ́ ká kí. kò fẹ́ káwọn tó ń ṣẹlẹ̀ ni. láwọn ènìyàn pọ̀ ni wọ́n pọ̀ gan. ẹ̀yin kọ́lẹ́ sọ pàgbára wọn ò fẹ́ kà tó fẹ́ pàgbára wọn ò kárú àwọn èèyàn tó wọlé yẹn wọ́n ó tún ní àwọn tí wọ́n ó jọ ṣiṣẹ́ pọ̀ tí wọ́n ó pera wọn láti jọ ṣiṣẹ́ ẹ má jẹ́ àdábẹ̀rù sílẹ̀ fún àwọn ará ìlú. ìgbà tó jẹ́ pé àwọn agbófinró ti mọ̀ nípa rẹ̀ bí wọ́n ṣe wọ̀lú wọn ò ti ṣe àyẹ̀wò fún wọn ká má gbàgbé wípé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo wa pẹ̀lú bí a ṣe jọ jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí àwọn tó bá ń hùwà ìbàjẹ́ àwọn ni àwọn agbófinró fi ọwọ́ òfin mú ṣùgbọ́n àwọn tí ò bá hùwà ìbàjẹ́ kò sí pé wọ́n kọjú páǹkódà wọn àwọn tó bá hùwà ìbàjẹ́ ni wọ́n fi òfin mú àwọn tí ò hùwà ìbàjẹ́ tí wọ́n yẹ irú rẹ̀ wò tí wọ́n yẹ gbogbo nǹkan rẹ̀ wò tí ò ní nǹkan kan tí ò sì hùwà burú kankan yóò máa lọ lálàáfíà rẹ̀ ni ṣùgbọ́n àwọn tó bá ti hùwà ìbàjẹ́ tí wọ́n ń da omi àlàáfíà ìlú rú àwọn eléyìí ti kó ní ọmọ orílẹ̀-èdè rere bó sì jẹ́nu ipe ọ̀kan náà láǹfààní láti gbé sí i kó tó di pé a máa tàtà kúnṣẹ̀ ká sì má gbàgbé wípé ọdún ń bẹ lóde ká ṣe ọdún pẹ̀lú ìrọ̀rùn àwa tí à ń gun machine ẹ má jẹ́ àgun machine ká mọ́ sáré láàrin ìlú torí pé ara òun ni bọ́dì machine o tá a bá ṣubú á fi ẹ̀kẹ́ á fi gbálẹ̀ o á fapá á tó ọlọ́run ní jẹ́ ká dá lápá ká dá lẹ́sẹ̀ o ẹ jẹ́ á ṣohun gbogbo pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa tá à ń ṣe ń wakọ̀ náà kámọ̀ ní ọdún là ń ṣe kámọ̀ tẹ iná ọkọ̀ pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ kámọ̀ sáré káàkiri àdúgbò eléyìí ò ní ìtumọ̀ kankan tó tí wọ́n mọ̀ yẹ ìrédìí machine wò lẹ́yìn tí wọ́n bá ń gun machine lọ ẹ jẹ́ á ṣeun gbogbo pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kámọ̀ gbé iná machine sókè gángan bí pọ̀ fẹ́ fi wọ lọ́hùn sọ fẹ́ fi iná machine rẹ wọ lọ́hùn ni ṣé ọ̀fẹ́ tan náà machine sọ lọ́hùn gbogbo eléyìí náà ìwà tí ò dára ni àgbẹ̀ náà machine sókè báyìí gbogbo àwọn nǹkan yìí tí wọ́n bá ti ríru ẹni tó ṣe bẹ́ẹ̀ wọ́n ti máa wò wípé eléyìí ó jẹ́ ìpátá eléyìí ó jẹ́ gbogbo àwọn nǹkan tí ò dáa wọ́n máa rò torí pé ìmúra wa ń gbà míì yóò sọ irú èèyàn tá a jẹ́ ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lásìkò ọdún yìí ká sì sọdún níwọ̀ntúnwọ̀nsì àwa tá a rí jẹ ká bùn ẹni tí ò rí jẹ àwa tá a rẹ́ran pa ká bùn ẹni tí ò rẹ́ran pa ká má ṣe wípé a jẹran yìí o ẹlòmíì tó bá pa odidi àgbòwó yóò yan báyìí odidi oṣù kan ń jẹran lọ ni ó padà jẹ tán ó padà jẹran ọ̀hún tán àbí kí ni ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bó kódà bọ́ padà kún mi bọ́ pa kínní yẹn mọ́ dín mọ́ kó sínú amúmi tutù yóò padà tán náà ni bùn àwọn ènìyàn jáwọn èèyàn náà jẹ́ náà láàrẹ àbí èwo ni tọ́ra kàkàkà mọ́ gbogbo ẹ̀ wo yàmọ́ relé ọjà yìí. tó o ní ọ̀ṣun ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fìfẹ́ bá wa jẹ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ block against the next week Tuesday
ẹ wá sanwó blọọkù yín kalẹ̀ ṣé rí àwọn èèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lánàá ẹlòmíín wá ń wá nígbà tí a ti sọ wípé alẹ́ ìjẹta ní pínpín ẹlòmíín tún wá ń pè ní aago 8 àárọ̀ àná àwọn fẹ́ blọọkù mo ní kò sí blọọkù mọ́ wọ́n wá ń wá lánàá yẹn wọ́n wá gan láwọn tó pọ̀ lánàá tí wọ́n fẹ́ ra blọọkù lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé wá tán ọkọ̀ tó lọ wọ́n ń ṣẹ́wọ́ sí. ó yẹ ẹ̀yin tẹ́ bá tún fẹ́ báyìí against the next week Tuesday ẹ wá máa san owó sílẹ̀ 1,000 naira náà ní ice block blọọkù tó sì tóbi ní o kò ṣe blọọkù kọ́lé o ice block kò sí ìṣe pé tí ẹ bá fẹ́ ra blọọkù ẹ débi ẹ máa náwó sí kan pé ìkan mo fẹ́ ìkan mi ò fẹ́ ìkan kan náà ní gbogbo eléyìí tá a bá ti gbé fún wa ní ẹ dákun torí Ọlọ́run torí àwa kan ṣe bẹ́ẹ̀ lánàá kò dẹ̀ ní da kí a máa wojú ara wa lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nǹkan tẹ́ bá ti dé tí wọ́n ti gbé fún yín ẹ gbé ẹ̀yin lẹ́ni nǹkan yín kò ń ṣe pé bóyá wọ́n dì í jura wọn lọ àbí bóyá ìkan tutù jù kan lọ sẹ́ǹtì ní gbogbo nǹkan tó wà ń bẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ayọ̀ adúpẹ́ lọ́wọ́ gbogbo wa fún ìtẹ́tísí wa láti àárọ̀ a sì kú ọdún o àwa ìwé náà kí wa wípé a kú ọdún lágbára Ọlọ́run orí gbogbo ẹ̀yin èwe tẹ́ ń ṣe ọdún lénìí yóò tú gbogbo àwọn èwe ẹgbẹ́ yín tó wà ní àkàtà àwọn ajínigbé yóò tú wọn sílẹ̀ bógo tí ń jẹ́ ti Ọlọ́run Ọlọ́run tó ní òní tó ní wákàtí òní tún jẹ́ ọjọ́ àánú Ọlọ́run yóò fi ojú àánú yóò fi wo gbogbo àwọn ọmọ yẹn wọn ó sì rí àánú gbà àwọn òbí wọn ayọ̀ àti àlàáfíà ni wọ́n fi pàdé padà bógo tí ń jẹ́ ti Ọlọ́run á kí gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ náà lágbára Ọlọ́run ó dá àwọn ọmọ náà padà sílé o títí di aago 6:30 sí aago 7:00 tájọ pàdé ní òní lórí ètò Akoto Ọgbọ́n jájọ pàdé kájọ dáwọ́ dùnú pẹ̀lú ara wa lórí ọdún tó wà níta ǹjẹ́ títí di ìgbà náà èmi ọmọ ní kání olówó lọ́rẹ̀ẹ́ nílọ̀rẹ̀ sọ pé kó ta ni lọ́rẹ̀ẹ́ nítorí ẹ̀ lẹ́mi tí rolúwa ọmọ adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó dìgbà. adúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ti bá wa gbọ́ ìròyìn àjímọ́ná láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ dé àsìkò yìí àmọ́ lóore o wípé ẹ̀ ń gbọ́ wà ń wò wá ojú yín ò ní fọ́ láṣẹ Ìdùmarè ẹ má gbàgbé wípé ẹgbẹ́ ìpolówó yín ẹgbẹ́ wá sí ìkànnì wa níbí ká bá yín ṣe kó lè nítumọ̀ gan sàn adúpẹ́ lọ́wọ́ yín o ẹ jẹ́ àjọ pàdé tó bá di aago 8 sí aago 9 lórí ètò àṣà dáyébá abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi mò ń kí yín bẹ́ẹ̀ ni mò ń ṣe ní àdúrà wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò má ṣàì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ọdún ìyàbọ̀ fún gbogbo wa amínà. wọ́n mi sọ̀rọ̀ gbogbo gbẹ́dọ́gbẹ́dọ́ àkókò lóhùn ọ̀kan ni. wọ́n mi sọ̀rọ̀ gbogbo gbẹ́dọ́gbẹ́dọ́ àkókò lóhùn ọ̀kan ni. àkókò gbẹ́rọ ọdún kalẹ̀ odò ẹ̀ ò ṣe fi kún yá. Zip FM 89.1